lé wáyà tuntun àsọ̀rọ̀ má gbé sí ọ̀rọ̀. iná ti jó dórí kókó Èdùmàrè oníjọ́kọ̀ wa ó dání a máa ti dójú agbámi. iná ti jó dórí kókó Èdùmàrè oníjọ́kọ̀ wa ó dání a máa ti dójú agbámi. agbékanú dànù àtúgbé tuntun dé. ohun tó rẹwà níjọ ní lójú kó nípele ní àjọ. alábàjá ní àmì onípele ní àjọ. alábàjá ní àmì gbọ̀ngàn ṣiṣẹ́ kíta wà ó dúró. àkókò gbogbo gẹ̀ lọ́dọ̀ sàn ní aládé. Olúwa ní gbé nígà, Olúwa ní gbé nígà. Ọba ní gbé nígà, Èdùmàrè ní ṣògo rẹ̀. Olúwa ní gbé nígà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba ní gbé nígà, Ọlọ́run ọba mi náà ní ṣògo rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi aláwùrábí ọba tó fọgbọ́n mọ́ gbá orí gbẹgbẹlẹ kó dábí ó gbẹ̀wú Ọlọ́run ọba mi tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù àtúnyàn ológo lónìí. Mo kí yín nínú ilé níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́dẹ̀dẹ̀ tẹ́ ẹ ti ń wò mí, mo mà kí yín ò wípé ẹ kú àjálẹ́, ẹ kú àárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ tẹ́ ẹ kú ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá. A ti kí í káàbọ̀ sórí ètò yín, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá. Ó náà ló tún gorí afẹ́fẹ́ yùn láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà lẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá gẹ́gẹ́ bí ìṣe wa. Mo máa kí yín wípé ẹ kú lé nínú ilé tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí. Olúwa ní gbé nígà. Ọlọ́run ní gbé nígà, Èdùmàrè ní ṣògo rẹ̀. Bó jẹ́ ti ká ṣeré àti wá sẹ́pẹ́sẹ́pẹ́. Bẹ́ẹ̀ bá tún ti fẹ́ gbọ́ wa, a tún ti dé báyìí, bẹ́ẹ̀ náà bá ti wà sẹ́pẹ́sẹ́pẹ́, a tún ti dé náà nu lórí ètò fún tòní. Mo kí yín ní gbèjégbèjọ, mo kí yín ní mẹ́sàn-án mẹ́wàá, mo kí yín bí ológun ẹrú, mo kí yín bí ọlọ́gbọ̀n ọ̀fà, mo kí yín káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Iyán níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá, mo kí yín pé ẹ kú àjálẹ́, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ ìní, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ọjọ́ méje, ẹ kú ọjọ́ gbọ̀rọ̀ bí ọwọ́ aṣọ. Àtúntìdé náà nu adéwẹ́rẹ́ bí eji alẹ́, adéwàrà bí eji òórọ̀, àtúntìdé pápápá bí eji ìyálẹ̀ta. Àtúntìdé pẹ̀lẹ́dù èdè wa yìí ta fi ń gba yìí lọ́wọ́ gbogbo èèyàn ọmọ aráyé. A kì í wípé ẹ kú ilé nínú ilé yìí o, níbikíbi tẹ̀ tí ń gbọ́ wa. Ìbà Ọlọ́run ọba mi, ìbà èèyàn, ìbà fún ọba mi tó dálẹ̀ ọba tó tẹ́lẹ̀ tó tẹ́ní, ọba mi tó ta sánmọ̀ bí ẹni taṣọ. Ẹgbẹ́ ìrẹ́ Ọlọ́run ọba mi tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù.
ó ní paríparí ọlá ọba mi ti ń jẹ́ paríparí ògo òkìkí ńlá ọba mi ti ń gbẹ́nu ìmọ́lẹ̀ arúgbó orí ìtẹ́ àdàgbàmọ́ pàròyìn ọba tí ń jòmìnì má ṣe bẹ̀rù kìnìún ẹ̀yà Júdà gbogbo ìdílé Jésè àròlé Dáfídì ó ní ẹgbórí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kájùmọ̀gbé yín sókè ẹ̀yin lẹ̀kùn ayérayé kí ọlọ́wọ́ ọba mi ọba ògo ọba ìyìn ọba ìkẹ́ ìgẹ̀ kó wọnú ilé ìwá kó wọ ọ̀dẹ̀dẹ̀ yín wá kó wọ ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa kó tún wọbẹ̀ wá lónìí kọ́lọ́wọ́ ọba mi kó tún sọ̀kalẹ̀ bí ti ṣe kó tún gorí òtò yìí kó tún gùn wá lónìí torí pé àlè ìdáṣẹ́ ọlọ́wọ́ ọba mi náà ní bá wa ṣe torí ẹ̀ náà la ṣe ń fi ṣáájú náà la sì fi ń kẹ́yìn pé ó náà ní o ọlọ́wọ́n ọba mi ọ̀wọ̀wà tí wọlé ikú palẹ̀ ọba tó mọ̀rí ẹ̀dá ọba tí mọ̀rí ọmọ dáfẹ́dáfẹ́ alágbàlá àdéwúrẹ́ ọba mi tí ń jẹ́mi ní má ṣe bẹ̀rù àkọ́bínú àwọn òkú ọlọ́wọ́n ọba mi ìbà rẹ lónìí ọba tó lànà ọba tó lòní ọba tó lọ́la ọba tó ní ìgbà ọ̀dá tó ní ìgbà òjò ọba tó ní ìgbà ẹ̀rùn ó ṣègbà òtútù ó ṣègbà ọyẹ́ ọlọ́wọ́n ọba mi náà ló ṣe gbogbo ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ kò kára wọn kábíyèsí ọlọ́wọ́n ọba mi ọlọ́run ọgbà ọlọ́run ẹran ara ọba tó ní gbogbo èèyàn lọ́wọ́ ọba tó ní kọ́kọ́rọ́ ẹ̀mí gbogbo àwa ẹ̀dá ìbà rẹ lónìí o ọba mi àtayé rọ̀ bí agogo ẹ̀rín nìkan kọ́ ni mo wá ń bẹ lórí ètò lónìí mo kó wá ní nírẹ́gẹ́dẹ́ ní àti nírẹ́gẹ́dẹ́ fín lórí ètò lónìí wà láàyè mo kó wá ní níràbájì gan àti lónírẹ́gẹ́dẹ́ fín ẹ̀rín nìkan kọ́ ni wọ́n tún kọ ètò tòní àtẹ̀mí àti ìyá Èkìtì lájọ wà lórí ètò lónìí tààjọ tukọ ẹ àwọn torí ká tó ṣe ohunkóhun àkọ́kọ́ gbọ́dọ̀ fìbà fọ́lọ́run ọba mi náà ọba tó ní ó ṣe tó jẹ́ ọmọ ṣe tẹ́ ẹ fi ń rí wa tẹ́ ẹ fi ń gbọ́ wa ní gbogbo ìgbà náà làṣẹ ọkọ ń fìbà fẹ́lẹ́dùmarè torí pé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́nà nù ìyá Èkìtì àwọn náà ń bẹ níkàlẹ̀ hàn àyín lónìí àwọn náà rẹ̀ wọ́n ọ̀kọ́ bá ń jù sẹ́lẹ̀dùmarè náà láti jẹ́ kí ẹ̀ka ẹ̀kọ́ kọ́ mọ̀ bí ti ń lọ náà lórí ètò torí pé ọlọ́wọ́n ọba mi náà ní gbogbo ọpẹ́ yẹn ǹlẹ́ ìyá mi ẹ̀kú rìn ẹ̀kú iṣẹ́ olúwa ọlọ́wọ́n ọba yóò mọ̀ ṣàgbára dọ̀tún fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá nínú ilé ìyá mi láti orílẹ̀-èdè Nàìjíríà ni mo ti lọ gbé ìyá Èkìtì wá kódà yọ̀ọ̀lẹ̀ ti kẹ̀ lórí ètò lónìí ìyá mi kẹ́ẹ̀tì ẹ̀ tó sọ nǹkan náà torí pé ọlọ́wọ́n ọba mi náà là á kọ́kọ́ mọ́ fìbá fún kọ́kọ́ tí ẹ̀ bá ń gbé bà fún ọlọ́wọ́n ọba mi náà ká tó mọ̀ wá lọ lórí ètò. ìbàrẹ̀ àkọ́dá yóò ọba mímọ́ arúgbó ọjọ́ mo yìn ọ́ ọba ìyanu ni adára lóye o ọlọ́run tí mo mọ̀ ọlọ́run gbogbo ayé o ìbàrẹ̀ ọlọ́run tí ń jẹ́ èmi ni o paríparí ọlá o porogodo ògo nílé ọlá o bàbá mi àsọ̀rọ̀ má yẹ o ọwọ́ nìkan ṣoṣo náà lọ́lọ́run ọlọ́run lànà o ọlọ́run lóní o ọlọ́run títí ayérayé gbogbo ìdílé Jésè ìbàrẹ̀ lẹ́yìn rẹ̀ mọ̀ sálò mìíràn mọ́ o onílé ọlá o àwọn tó gbẹ́kẹ̀lé olúwa dàbí òkè Síónì tí ayé kò lè ṣí nídìí àwa ti gbẹ́kẹ̀lé ọmọ ní bàbá nílé o bàbá lóko ẹ fi ọpẹ́ fún ọlọ́run torí pé ó ṣeun torí pé àánú rẹ̀ dúró láéláé jẹ́ kí ilé Ísírẹ́lì wípé o àánú ọlọ́run wà gangan onílé ọlá o àtàbàtúbú o ológo dídán ẹlẹ́rù níyìn o ọba tó rìn lórí omi lọ́jọ́ yẹn ẹ̀kẹta nínú iná o ọlọ́run Ṣédrákì Méṣákì àti Àbẹ́dínígò onílé ọlá o àjànàkú tí ń bẹ nínú ayé àti ọ̀run òpó ńlá o tó gbé ọ̀run àtayé ró onílé ọlá o ẹ̀mí kan ṣoṣo tí gbogbo ayé ń lò ọba tó mí èmí mí iye sínú egungun gbígbẹ ìbàrẹ̀ o ìbàrẹ̀ ọba tí mo ní o ìbàrẹ̀ bàbá. ìbà fún ọlọ́run tó ní àná ọlọ́run tó ní òní ọlọ́run tó ní gbogbo ọjọ́ àfìbà fún olódùmarè ọlọ́run tí ń jẹ́ èmi ni ọlọ́run tó ti wà fún ìbílẹ̀ rédíò láti tipẹ́tipẹ́ ó dẹ̀ máa wà síbẹ̀ títí láéláé ni ọlọ́run yẹn náà ni ó wà fún àwọn bàbá wa látòrí bàbá wa Abraham títí di àkókò yìí ọlọ́run yẹn náà la fìbà fún lónìí orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Adélẹ́yẹ aka Dúdúyẹmí ìyá Èkìtì bá ń fi Èkìtì bá ń fi kí gbogbo àwọn ará ilé pé wọ́n kú ilé o. kété yẹn ará ilé ní Nàìjíríà àti kété yẹn ará ilé ní London mo mọ̀ kí kété rí o ìmọ̀ kú ilé o ayé ayẹyin oyin àjùyà láyé o bí ní ṣẹlẹ̀ sí yín o kété yẹn kéyìn wo ìbílẹ̀ rédíò ojúre ní fọ́ o ìhàn gbọ́mọyún gbó o lágbára Olódùmarè ayọ̀rá kún o
ìbílẹ̀ rédíò ẹni bàjẹ́ o á dára sí ni lágbára ọ̀gá ògbó. àmì àṣẹ Èdùmàrè tó ẹ̀yin èèyàn mi ẹkúlé nínú ilé yìí ẹkúlé lọ́dẹ̀dẹ̀ yìí akíyí pé ẹ ṣeun tẹ gbọgbà pé lórí ètò fún tòní ètò tòní yóò tún lẹ́tìkẹ́ lórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe wa bá ti mọ́ mu wá orí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí mo kí gbogbo yín lọ́ba lóyè lóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ gbogbo ẹ̀yin olówó ọlọ́rọ̀ gbogbo ẹ̀yin bọ̀rọ̀kìnní pátá náà la kíkà àbọ̀ sórí ètò yìí pé ẹ̀kú ọjọ́ méje ẹ̀kú ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀yin ìyá wa bàbá wa nínú ilé gbogbo ẹ̀yin abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àkìyìn o gbogbo ẹ̀yin ọmọdé ilé àgbà ilé ọkùnrin ilé obìnrin ilé àkí gbogbo yín pé ẹ̀ka àbọ̀ sórí ètò yìí ẹ̀kú iṣẹ́ òní ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú ọrọ̀ ajé bó o ní ṣọwọ́ ṣẹ́ yá gbogbo ẹ̀yin ọmọdé ìwé pátápátá báyìí náà la kí àkàyè báyìí náà lẹ́ẹ̀mọ́ àkà gbogbo ẹ̀yin wakọ̀wakọ̀ òṣìṣẹ́ ìjọba àkí gbogbo yín o ọkọ̀ ọba àdàbà kò ní ṣàwà lẹ́sẹ̀ lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí tuning radio ẹ láǹfààní láti máa gbọ́ wa náà lórí tuning tẹ́ bá ti download tuning lórí apps yín ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa kétékété ètò tòní náà ni wọ́n tún ti balẹ̀ bàgẹ̀ bí ìgbà tí bí nǹkan bá bí ìgbà tí labalábá àbẹ́fọn bá bà léèyàn báyìí náà ló tún ti balẹ̀ bàgẹ̀ báyìí ẹ wá nǹkan fìdílé fìdílé nǹkan kan tó jọ gbádùn ètò tòní àtúntì bẹ̀rẹ̀ náà nu ẹ kúkú ti mọ̀ pé lórí ètò yìí oríṣiríṣi nǹkan náà la mọ́ fàyọ lórí ètò yìí sísì mọ́ jẹ́ nǹkan tí ìmọ̀ ọmọ ọgbọ́n tí ìmọ̀ ọmọ wa lórí ètò tòní yóò tún ní àtìkẹ́ lórí ètò tòní ẹ jẹ́ ká jọ máa bẹ́tò bọ̀ ná wẹ́rẹ́wẹ́rẹ́ kájọ mọ́ ọba bò mú bọ̀ ná. ó jẹ́ ti ká ṣeré àti wá sẹ́fẹ́sẹ́fẹ́ àti orin àti ìlú àjò. òní ni ọjọ́ Monday ọjọ́ ajé bí Yorùbá ti pè é ọlọ́mọba mi já lájẹ́ lọ́wọ́ mọ̀já lájẹ́ lọ́rùn o ajé kó fi lé wa ṣe bùgbé kájọ wọlé wa wá òní náà ni ọjọ́ 11 nínú oṣù kẹta ọdún 2019. Yes, àti orin àti ìlú àtọrin láì sí iyèméjì àwa ti wà ní standby. àwa ti wà déédéé báyìí lórí ètò tààtúmù wá fún yín lórí ètò wa bá a ti mọ gbé wá lọ́jọ́ mẹ́jọ lábala àkọ́kọ́ òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí wa abala kejì náà ni abala ìdílé aláyọ̀ abala kẹta náà ni abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ti máa ń ṣe wọ́n fàsìkò yìí mo fi kí gbogbo èèyàn ọmọ lọ́jọ́ òbí gbogbo èèyàn ọmọ oṣù March gbogbo ẹ̀yin tẹ́ ṣọjọ́ òbí lánàá lónìí ẹ̀yin tó bọ̀ lẹ́yìn àkí gbogbo yìí pé lágbára igba ọdún kan ni gbogbo ẹ̀yin tẹ́ ṣe ìyàwó lópin ọ̀sẹ̀ tẹ́ fọmọ fọ́kọ ẹ̀yin tẹ́ fẹ́ ìyàwó fọ́mọ gbogbo ẹ̀yin ní graduation gbogbo ẹ̀yin tẹ́ ṣòkú àgbà àkí gbogbo apáta pé lágbára Ọlọ́run ohun dáadáa kò ní wọ́n lọ́ọ̀dẹ̀ kó wá gbogbo wa bàbá yìí ti rántí àwa tá à ń bẹ láyé ká mọ̀ rántí àwọn tí ò sí mọ́ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fara gbọgbẹ́ wọ́n fara gbọta nípa ti ọ̀rọ̀ ìdìbò òṣèlú ètò ọ̀lọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà gbogbo àwọn tó fara pa gbogbo àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn kọ́lọ́wọ́n ọba kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kí Ọlọ́wọ́n ọba kó bá wa mú èpè burúkú kúrò lójú wọn ibi kó má ṣe ṣẹlẹ̀ nínú ilé wa kọ́lọ́wọ́n ọba kó sì rọ gbogbo wọn kó rọ̀ wọ́n lójú a sì fàsìkò yìí náà rẹ̀ àfi kí gbogbo ìdílé olóògbé Honourable Ọlátóyè Sugar torí pé gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń bá wa bọ̀ látẹ̀yìn ní 2017 náà ni a gbé Honourable wá síbí yìí èmi àti olúkùnmi kan náà lájọ interview wọn nílé iṣẹ́ wa yìí àmọ́ ó ṣe ni láàánú wípé ikú wọn náà la gbọ́ Honourable Ọlátóyè Sugar wa náà rẹ láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò a fi rọ gbogbo ẹbí wọn pé wọn kó ara fẹ́ra kú o agbára lọ́dọ̀ Ọlọ́run àní rírú ẹ̀ mọ́ ọmọ ìyàwó tó fi sílẹ̀ Ọlọ́run ọba abáwọ̀dá wọn sí o ilé wọn ò ní bàjẹ́ ọ̀nà wọn náà rẹ kò ní dàrú lágbára Ọlọ́run Olúwa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere gbogbo ẹbí Ọlátóyè Sugar àkí gbogbo yín pátápátá láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV pẹ̀lú gbogbo àwọn òṣìṣẹ́ wa lápapọ̀ pátápátá náà ni à ń kí gbogbo ẹbí àti ìdílé Ọlátóyè Sugar bẹ́ẹ̀ sì ní gbogbo àwọn tó ṣe ìjàmbá nínú ọkọ̀ òfurufú lọ sí Ethiopia kọ́lọ́wọ́n ọba kó má jẹ́ kíbi ó kàn wá ẹni tó bá kàn náà ló mọ̀ kọ́lọ́wọ́n ọba kó má jẹ́ kíbi ó bà sílé wa àbí ẹ̀rí nǹkan ìyá mi àbẹ́ ẹ̀rí jàmbá ọkọ̀ ọ̀hún ẹ̀jẹ̀ yìí náà ò rí nígbà tí wọ́n gbé kí ni nǹkan tẹ̀yìn gan rí sí ìyá mi káti ẹ̀kọ́kọ́ tiẹ̀ mọ́ mú wọ́n ní káti bí pẹlẹbẹ káti mọ́ mọ́ ọ̀lẹ̀dẹ̀ náà. ohun tó bani nínú jẹ́ ni nígbà tí mo rí ṣùgbọ́n ohun kan tí mo kàn lè sọ ni yí pé gbogbo àwọn ẹ̀dá tá a wà nínú ilé ní Nàìjíríà àti ní London ọjọ́ tí ibi bá wà lójú ọ̀nà a ò ní jáde lórúkọ Jésù Kristi
tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ wọn náà ni ọlọ́run kó dáríjì wọ́n àtàwa náà àtèmi àtẹ̀yìn gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú wa pàdé ikú òjijì lórúkọ Jésù ọlọ́run kó dáríjì wá ó ti ṣe nǹkan tó bani nínú jẹ́ gan ṣùgbọ́n gbogbo nǹkan látọ̀dọ̀ ọlọ́run ni. bẹ́ẹ̀ni. àwọn kan ní èṣù ni bẹ́ẹ̀ nǹkan tèmi kàn lè sọ ni pé kò sí ohun tó ṣẹlẹ̀ láyé yìí tí ọlọ́run ò mọ̀ sí gbogbo àwọn ìdílé tó ti ṣẹlẹ̀ lórúkọ Jésù ibi ò ní ṣẹlẹ̀ níbẹ̀ mọ́ ọlọ́run á dẹ̀ máa kọ gbogbo wa mọ́ ṣe. àmín o àmín ọlọ́wọ́n ọba tó ẹ ṣeun ìyá mi tó àwa náà fàsìkò yìí àfi gbàdúrà fún gbogbo àwọn ìdílé tí nǹkan yìí tó ṣẹlẹ̀ sí pé kí ọlọ́wọ́n ọba kó rọ ìdílé náà kọ́lọ́wọ́n ọba kó rọ̀ wọ́n lọ́kàn kọ́lọ́wọ́n ọba kó má jà á rí bẹ́ẹ̀ kó má jà á rí bí mọ́ o orílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ́wọ́n ọba kó bá a bùtura sí i kí ìtura kó wọ orílẹ̀-èdè Nàìjíríà kí ọlọ́wọ́n ọba kó jẹ́ kí ilẹ̀ wa kó gba ìtura ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ sórí ètò náà láwà yìí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá pálẹ́bí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn náà ni ẹ jẹ́ kí àwọn èèyàn tí wọ́n ti darapọ̀ mọ́ wa lórí ètò mo rí ìyá mi Ọláṣẹ́ni Gold mo kí yín o wọ́n ní ẹ kú ètò mọ́mì ẹ ṣé mo dúpẹ́ o àwọn náà ṣe kábíyèsí nígbà tí wọ́n gbọ́ oríkì ọlọ́run ọba mi bí ti ń rọ́ pọnlápọnlá àwọn náà wọ́n ní kábíyèsí fọ́lọ́run bẹ́ẹ̀ ni mo rí ọ̀nàrẹ́bù Fati Mohammed láti orílẹ̀-èdè Nàìjíríà ọ̀nàrẹ́bù mi mo kí yín o I salute o kulẹ̀ yìí o ẹ sì kú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run ọba yóò máa kún yín ní ipá o ẹ ṣé gan ni mo dúpẹ́ àti gbogbo ẹ̀yin tí a lè dárúkọ tẹ́yìn náà ń wò wá Ọláìdé Ayọ̀mídé Mọ́lì ẹ ṣé mo rí yín Ọmọwùmí Abigail Mustapha ẹ ṣeun gbogbo pátá náà ni mo rí lórí ètò Tèmítọ́pẹ́ ìyá mi Tèmítọ́pẹ́ mo ti rí wọn ìyá mi mọ́mi dì ànífowóṣe mo rí ẹ̀yin náà lórí ètò ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ náà bá ti ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ máa bá wa ṣíà rẹ̀ ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ invite àwọn olólùfẹ́ yín ká jọ jẹ gbádùn ètò yìí abala àkọ́kọ́ lórí ètò òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí wa kí la fẹ́ fi ṣíra wa létí lónìí kí ni nǹkan tá a mú wá tí a fẹ́ fi gbára wa níyànjú èèyàn lè wà láyé yìí wọ́n ní bọ́mọ ọ̀yà méjì bá wọnú yàrá tí wọ́n rẹ́rìn jáde wọ́n ní wọ́n tara wọn jẹ ni àmọ́ tí àwọn méjèèjì bá lè dún kókókó wọ́n ti bára wọn sòótọ́ ọ̀rọ̀ nu torí ìdí èyí náà làwa náà ṣe máa ń mú ọ̀rọ̀ ìṣítí wá láti fi ṣíra wa létí láti fi gbára wa níyànjú pàápàá fáwọn tó jẹ́ pé wọ́n ti wà ní inú ìlàkọjá kan tó jẹ́ pé bóyá ó ti rẹ ọkàn wọn tó wọ́n wò wípé bó làwọn fẹ́ gbé gbàgbó làwọn fẹ́ gbé lọ òun náà la fi máa ń mú àwọn ọ̀rọ̀ ìṣítí wá àmọ́ tí àwọn Yorùbá bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ Yorùbá náà rèé kò sí kì í lọ lásán yóò ní kankan tí ó forí gún ni ọ̀rọ̀ ìṣítí wa lónìí náà ni mo pè ní òtítọ́ korò àwọn bàbá wa àwọn ìyá wa máa ní òtítọ́ mọ̀ kóró òtítọ́ mọ̀ kóró tó o bá sọ̀rọ̀ òtítọ́ fáwọn èèyàn wọ́n mọ̀ níbi nǹkan kan ìyá mi ìyá Èkìtì òtítọ́ korò tó máa ń wì ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni ṣé téèyàn bá sòótọ́ pé kéèyàn tiẹ̀ lóun sòótọ́ fáwọn èèyàn pé bí nǹkan ṣe ríre o bí nǹkan ṣe gbàre o ẹja ṣe báyìí o ẹja ṣe gbá ṣé kí ló dé táwọn èèyàn tí wọ́n máa ń gbà sí ibi tàbí tó jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ gan ni wọ́n wà á mú ní èèyàn burúkú kí ni nǹkan tó dé tó fi rí bẹ́ẹ̀ gan. àwọn èèyàn kan máa ń sọ pé ayé kò tọ́ òtítọ́ korò láti sọ ṣùgbọ́n nǹkan tó dára nílé ayé yìí ni pé kí ẹ̀dá kó máa ṣòtítọ́ torí ọjọ́ kan ń bọ̀ àtòtítọ́ àtèké gbogbo ẹ̀ máa pàdé ara wọn lójú ọ̀nà ìdí tó fi dá kí èèyàn máa ṣòtítọ́ ni pé téèyàn bá ṣe òtítọ́ èèyàn ò ní kú síbẹ̀ o ṣùgbọ́n ọ̀tá máa pọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé òtítọ́ ni èèyàn sọ ní ọjọ́ kan àtòtítọ́ àti irọ́ máa pàdé tí ènìyàn ẹ máa wo bóyá mo rí yín sìn mo sọ fún yín pé ìyá Ìbàdàn mo ń lọ sí Mushin o Mushin dẹ̀ ni mo ń lọ tí má padà rí lọ́jọ́ kejì má ní Mushin ni mo lọ lánàá ṣùgbọ́n tó bá yẹ pé irọ́ ni mo pa fún yín èmi tí mo sọ fún yín pé Mushin ni mo lọ lónìí tó bá di ọ̀la ibi tí mo lọ màá tún dárúkọ ibòmíì fún yín mi ní dárúkọ Mushin ibi tí mo lọ torí pé mo ti pa irọ́ and kò sí tí èèyàn bá parọ́ láyé tí ò ní gbàgbé wàá gbàgbé tó sọ ni tó bá dẹ̀ ń kọ́kọ́ tàn yàn wàá ti kọ́kọ́ tan ara ẹ̀ náà kó tó tàn yàn because your mind will tell you pé nǹkan tó ń sọ yẹn irọ́ ló ń pa ṣùgbọ́n ní àkókò tá a wà yìí ìyá Ìbàdàn ayé ò máa fẹ́ òtítọ́ irọ́ ni ọmọ aráyé ń fẹ́ nísìnyí mo rí ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi yẹn sanra gan mo wá ní ọ̀rẹ́ mi ó ti sanra jù nínú bá bi ló bá ní ó ti máa sọ pé òun sanra ṣé òun ò ti slim ni n kò bá ya ó bá dọjọ́ kan
lọ́mọ yẹn ní mọ́mì ẹ slim bàjẹ́ inú ẹ bá dùn torí pé ní pé òun slim lọ́nà pa o ọmọ yẹn wá rí pé torí pé òun sọ pé slim yẹn ó wá fún ọmọ yẹn ní nǹkan bá dẹjọ́ ọmọ yẹn bá tún dẹjọ́ mọ́mì àní ẹ slim gan ẹ ti slim sí ibi tí mo dúró sí mo wá rí pé kò fẹ́ òtítọ́ ọmọ yẹn náà tún wá mọ̀ pé kò fẹ́ òtítọ́ ọmọ yẹn wá tó mú ní kí ló dé tó fi ń sọ fún mọ́mì ẹ pé ó slim mo ní mọ́mì tẹ́ ẹ bá ti sọ fún wọn pé wọ́n sanra òun ò ní rí nǹkan kan gbà ọ ṣùgbọ́n tó bá sọ fún wọn pọ́n slim inú wọn máa ń dùn ayé ò fẹ́ òtítọ́ mọ́ èmi ò dẹ̀ mọ̀ nǹkan tá a fi fẹ́ òtítọ́ nítorí pé òtítọ́ ló máa ń ti ènìyàn lẹ́yìn òtítọ́ ló lè gbé ènìyàn ga irọ́ pípa a máa sọ ní dẹlẹ́yà a dẹ̀ máa fi ní ṣe yẹ̀yẹ́ láyé òtítọ́ a máa jẹ́ kéèyàn kó ní ìlà àwùjọ o lè ní ọ̀tá lọ́jọ́ tó bá sọ òtítọ́ ṣùgbọ́n nígbà tó bá máa fi padà rí wọn wọ́n á ní òótọ́ dẹ̀ ló sọ lánàá ó kàn kúrò lára ènìyàn ni o òtítọ́ dára mọ́mì mi àti dáàdì mi tẹ́ bá wà láwùjọ ẹ jẹ́ ká máa ṣe òtítọ́ ọ̀rẹ́ méjì jà ẹ wá nítorí pé ẹ fẹ́ níyì lọ́dọ̀ èèyàn kan ẹ wá gbé àre fún ẹlẹ́bi ẹ wá gbé ẹ̀bi fún aláre torí pé kán bá lè níyì lọ́wọ́ tiẹ̀ iyì yẹn máa padà di ẹ̀tẹ́ ni òtítọ́ ló máa ń gbé ènìyàn lékè mo ní sísítà kan tí òun àti ọkọ ẹ̀ àbí òun àti ọ̀rẹ́ ẹ̀ bá ń jà tẹ́ bá ti dá láre torí pé ṣe mọ̀ pé tí owó bá wà lọ́wọ́ ẹ mọ̀ pé owó wà lọ́wọ́ ara wa jura wa lọ bẹ́ẹ̀ ni Ọlọ́run bá fún wa ń wúrí bẹ́ẹ̀ ni àwọn kan wá ṣe torí pé kán rí owó gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á ní mọ́mí ń tẹ́sí gan ohun gan ni right alẹ́ òun ti gbọ́ á ní tí n bá jẹ̀bi mo mọ̀ á ní tí n bá jàre mo mọ̀ tí ẹ̀yin bá ṣe nǹkan tó dára ẹ̀ mọ̀ tẹ́ bá ṣe nǹkan tí ò dá ẹ máa mọ̀ ọjọ́ tó wá dá láre ó lóun jẹ̀bi ó lóun mọ̀ pé òun jẹ̀bi ó lóun ṣe mistake ojú wa ti ẹni tó sọ pé ó jàre yẹn torí n tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó gbẹ̀yìn ènìyàn mi ẹ má jẹ́ ká ṣe torí n ta máa jẹ àbí torí ibi tá à ń lọ láyé ká má lè sọ òtítọ́ á máa ran ènìyàn lọ́wọ́ òtítọ́ á máa fa ayé ènìyàn sókè irọ́ pípa máa bà tènìyàn jẹ́ òòjọ́ nìkan ni irọ́ mọ́ òòjọ́ dẹ̀ lèèyàn máa ń níyì lórí ọ̀rọ̀ irọ́ ṣùgbọ́n òtítọ́ títí ayérayé ló máa ń ṣiṣẹ́ fún yín. tó ẹ̀yin èèyàn mi òun náà làwọn náà ti bá wa sọ yìí lábára ọ̀rọ̀ ṣí sí wa náà la wà yìí tí a pè ní òtítọ́ àwọn Yorùbá a máa ní àwọn bàbá wa ní olóòótọ́ ìlẹ́ni pé olóòótọ́ kì í léèyàn pé òtítọ́ korò ẹlòmíì ẹlòmíì ó mọ wò báyìí pé in tóun ṣe yìí ò dáa ṣùgbọ́n yóò mọ wò pé bóun bá kúkú sòótọ́ wọn kúkú ní gbà ń gbọ́ bóun bá sọ wípé ọ̀nà rèé o igbó rèé o pé wọ́n mú un lọ́ta ni àmẹ́lòmíì náà ti wá tìtorí ẹ̀ tó wá sọra rẹ̀ donírọ́ kalẹ̀ tó jẹ́ pé tó bá mọ irọ́ fún yín báyìí tó bá fi irọ́ tó bá fi kọ́ ilé báyìí kódà ẹ̀yin ló mọ wò báyìí pé Ọlọ́run ọba mi akàsálíkà ṣùgbọ́n torí pé òun náà ti wò wípé nígbà tóun ń sòótọ́ kò kúkú pé òun sòótọ́ òun ò rí nǹkan kan gbàgbọ́ bẹ́ẹ̀ pé kóun kúkú wá fẹ̀kan máa parọ́ gan ó pè òun kóun ra máa ṣe bẹ́ẹ̀ àmọ́ gẹ́gẹ́ báwọn bàbá wa bí wọ́n ti sọ tán ti pálòwé wípé òtítọ́ a máa korò láti sọ àmọ́ téèyàn bá lè múra sí i dáadáa ó ṣeé ṣe kó òtítọ́ ọ̀hún kó gbèyàn débi tí èèyàn ń fẹ́ òótọ́ ẹ wo orú ìta wà ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ bí ó bá dé ọ̀dọ̀ òyìnbó ní ìsáníwé ìgbà mélòó lẹ fẹ́ fi stay bí ẹlòmíà lóhun òlòjọjọ́ méjì lọ ó sì ti ní lọ́kàn rẹ̀ pé òun fẹ́ lo oṣù mẹ́fà ẹlòmíì tiẹ̀ ní lọ́kàn pé òun ò tẹ̀ padà lọ Nàìjíríà mọ́ àmọ́ ipò bá dé adítòun bá sòótọ́ fún wọn wípé òun ò ní lọ Nàìjíríà mọ́ ẹ̀yà pẹ̀jẹ̀ ṣé wọ́n fún visa wọ́n tiẹ̀ nílùú kí náà wọ́n kà lọ gbé báwọn bá jùlù pléènì padà pé ìta bàbá rẹ̀ ní ẹ lọ já sí o pé ìta bàbá rẹ̀ ní kẹ́ ẹ lọ jù sí o àmọ́ yóò wò wípé ṣé nígbà tó ń bá sọ fún wọn pé òun ó padà lọ́tùnúnlà ìdàbẹ̀nú òyìnbó náà sì dùn pé ẹni ìwé kò ní pẹ́ nílùú àwọn wọn bá fún. ó kò fẹ́ ra nǹkan ni. ọ̀pọ̀lọpọ̀ wa náà ló jẹ́ pé nínú gbogbo àbáta wà ń bì náà ọ̀sẹ̀ méjì mo wá lò ọ̀sẹ̀ kan ni mo wá lò lọ́pọ̀lọpọ̀ ti wà ń bì torí wípé a ti mọ̀ wípé àwọn òyìnbó yìí ò fọ́ òótọ́ pé tó o bá sòótọ́ fún wọn àti rí nǹkan téèyàn fẹ́ gbà lọ́wọ́ téèyàn fẹ́ wọn ò ní ṣe fún yàn àmọ́ kì í ṣe bí irú eléyìí torí pé òtítọ́ irọ́ tó jẹ́ wípé ó rọ̀ mọ́ gbèsè ayé èèyàn ni wípé kinní yìí mo fẹ́ ní dáadáa fúnra mi ni àmọ́ àwọn irọ́ kan wà tí èèyàn bá ń pa wọ́n irú ní ìsìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan pé mo lọ Mushin lọ́la kó wá díjọ́ kejì wá ní ayé mo lẹ́ lọ lánàá ẹ mọ̀ pé ẹ̀ ní mọ̀ pé ẹ ti sọ fún mi pé Mushin lẹ́ ń lọ tó bá jẹ́ pé rọ́ọ̀lì èèyàn pa ni ọmọdé mo mà dé ọ̀nà mo mà sáré dé Ìbàdàn lánàá mà ní ṣé àmọ́ pé ẹni tí sọ fún pò lọ́mú ṣá máa rò báyìí pé Mushin Ìbàdàn bó ló ṣe jọra wọn àmọ́ àwọn kan wà tó jẹ́ pé olóòótọ́ ìlú ni wọ́n tàbá ń sọ pé mọ́jọ́ bàjẹ́
àwọn kan wà tó jẹ́ pé má jẹ́ ó bàjẹ́ ni wọ́n pé bí kí wọ́n rí nǹkan pé kíní yìí ò dá o ẹ mọ́ kówó jẹ o ẹ mọ́ ṣe báyìí o tẹ́ ẹ bá wo sàkún lọ irú wọn pọ̀ tó jẹ́ wípé wọ́n ti dẹ́mi wọn légbodò a ní wọn láwọn olórí tó jẹ́ wípé wọ́n fẹ́ kí ìlú ó dáa wọ́n fẹ́ kí nǹkan rere kó ṣẹlẹ̀ àmọ́ tó jẹ́ pé òótọ́ tí wọ́n ń sọ yìí ó ti jẹ́ kẹ́lòmíì kó dèrò ọ̀run ó ti jẹ́ kẹ́lòmíì kó pasán àmọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń dúró lórí ẹsẹ̀ wọn ni wípé alótìtọ́ yìí o àwọn ò sọ wọnú sàárè ni wọ́n bá fẹ́ pa wọn kán pa wọn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa èèyàn mélòó ló lè ṣe ẹni tó sòótọ́ lónìí tí wọ́n wá fún lákàmọ́mọ́lé tí wọ́n na ti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kúrò lára rẹ̀ ẹ dákun ẹ̀jẹ̀ ṣerú ẹni bẹ́ẹ̀ bó bá rò tó ṣe yóò sọ mọ́ torí pé ẹlẹ́ran ara ni gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ kò ló lè ṣe é àmọ́ tá a bá wá wo àwọn nǹkan tó rọ̀ mọ́ gẹ́gẹ́ bí ìyá Èkìtì ṣe sọ lẹ́ẹ̀kan wípé òtítọ́ dára téèyàn bá lè máa ṣe é àtọmọdé àtàgbà wa àtọkùnrin àtobìnrin wa onílé ni àtàlejò àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gan-an ìyá mi ẹ̀mí kanlẹ̀ àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ bá wò láàrin pásítọ̀ tẹ́ wò láàrin àáfàá mélòó ló ń ṣòótọ́ mọ́ mélòó ló ń ṣòtítọ́ mọ́ ẹ wò pásítọ̀ mi àti wọ́n máa sọ wípé kì í ṣe àwọn náà àwọn pásítọ̀ mi náà sọ pé kì í ṣe àwọn pé àwọn tó wá ń gbàdúrà lọ́wọ́ àwọn gan náà níṣòro ìgbà téèyàn wá tó ní dádì ẹ gbàdúrà fún mi tí pásítọ̀ ti sọ wípé máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ lára dá òun wá wò wípé ìṣòro òun tó ga bíi 3 story ìní pásítọ̀ sọ fún òun wípé omi yìí o gbà o tó bá ti délé lọ wẹ̀ kó lọ mọ́ ọ mú ìgbàgbọ́ rẹ ó sì mú ọ lára dá wọ́n láwọn tó wá ń gbàdúrà míì gan ni wọ́n mọ̀ fà pé pásítọ̀ ṣé ìgbàgbọ́ rẹ mú ọ lára dá wá ni yóò tán ṣòro àbómidá ẹgbẹ́ láwọn lọ́wọ́ ni yóò tán ṣòro ìwé àwọn ti rò bóyá ẹ̀sùn pé káwọn lọ ra gbò wá àwọn ra màálù wá káwọn ra pẹ́pẹ́yẹ káwọn ra gbogbo ẹ̀ káwọn da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ṣùgbọ́n ẹ wá woró àwọn bẹ́ẹ̀ àwọn ni wọ́n fún àwọn pásítọ̀ tí ò ṣòtítọ́ àwọn náà fún wọn lọ́rọ̀ sọ torí pàtàkì bá ti rí pé àwọn gan ti sọ pé àdáàdì iṣẹ́ ṣú ọ̀bẹ kìíní ìdẹ̀ máa ṣiṣẹ́ ṣá mo rò bóyá máa bá mi po gbogbo ẹ̀pọ̀ ẹ̀ tiẹ̀ ti gbé kándù mi mẹ́wàá ẹ̀ ti da gbogbo ẹ̀pọ̀ mọ́ mi ẹ̀ ti ṣe gbá ṣé ẹ mọ̀ pé tírú èèyàn bẹ́ẹ̀ bá bọ́ sí ọwọ́ àwọn àtìláwí ṣé àwọn ọmọ wọn lè lọ mú màálù wá ni wọn lè lọ mú màálù méje wá àbí kí ni. ìyá Ìbàdàn lórí ilé ìtẹ̀sọ̀ yẹn ẹ ní ìdààmú láyé. àmín àmín Ọlọ́run. tá a bá padà sí lórí ọ̀rọ̀ tẹ̀sọ̀ lẹ́ẹ̀kan yẹn pé àwọn èèyàn ló ń ti ẹnu náà tọwọ́ bọ àwọn pásítọ̀ lẹ́nu tán ní pé àwọn ṣé ládùúrú ìṣòro táwọn níyì tí ó bá jẹ́ Ọlọ́run dáríjì mí tó bá jẹ́ pé pásítọ̀ tí Ọlọ́run pè tó fẹ́ sòótọ́ ni dádì mọ́mì èèyàn ò lè ní pé kí n kó rán mi ní ọ̀run àpáàdì o ọmọ ìjọ ò lè rán mi ní ọ̀run àpáàdì mà tí n bá gbàdúrà fún ọmọ àwọn tí a jọ ń ṣe program Ọlọ́run àtúnṣe wọ́n máa wò mí lọ́wọ́lọ́wọ́ tí n bá ṣe program fún èèyàn bàbá ń ṣe program nínú program wa tí n bá gbàdúrà fún èèyàn tí ẹnìyẹn bá ń sọ fún mi wípé omi tí a fi ń gbàdúrà yìí pé kò tó ìṣòro òun wẹ́ mi ò mọ bí ìṣòro ẹ̀ ṣe pọ̀ tó because àwọn yẹn gangan fúnra wọn náà ní lọ́wọ́ mà kì í ṣe àwọn ọmọ ìjọ ló jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn gangan fúnra wọn náà dúró lórí ìpè tí Ọlọ́run pè wọ́n tí wọ́n bá dúró lórí ọmọ ìjọ ò lè sọ pé kí pásítọ̀ parọ́ ọmọ ìjọ ò lè rán pásítọ̀ ní ẹ̀wọ̀n ọmọ ìjọ ò lè rán pásítọ̀ ní ọ̀run àpáàdì tí ó bá ṣe ń sọ fún mi wípé mọ́mì ìṣòro tó ń ní pọ̀ pátápátá èèyàn á yàn sáwẹ̀ because bíbélì gan sọ wípé kéèyàn má gbàdúrà bíbélì sọ wípé nípa àwẹ̀ àti àdúrà ṣé ń gbọ́ mi sìn and even Jésù kan fúnra rẹ̀ ó gbàdúrà ó dẹ̀ lọ sórí òkè ó gba àwẹ̀ gbogbo àwọn nǹkan tó fi kọ́ wa ẹ̀ tó má fún ní ẹsẹ̀ bíbélì á mọ̀ yí pé kò sí ìṣòro kan tó ju àdúrà lọ pé kápòpọ̀ yẹn kípòpọ̀ yẹn ẹ̀gbẹ́ kan ni mo gbé yẹn sí ọmọ ìjọ tí ẹ bá fún wọn ní ẹ̀kọ́ bíbélì tó bá mọ ọ̀rọ̀ Ọlọ́run ṣóyẹ yín tí wọ́n bá mọ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ọmọ ìjọ ò ní sọ fún yín wípé ìṣòro òun pọ̀ a mọ̀ pé agbára Jésù ká gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ Kristi ló wà kò dẹ̀ sí nǹkan tó ṣe tì ní àṣetì so wípé àwọn pásítọ̀ kan sọ wípé àwọn ganan wá ń bi àwọn léèrè wípé bí ẹrù oògùn wọn ṣe pọ̀ tó yìí sìn ṣé omi yìí máa yanjú ẹ̀ tó bá béèrè lọ́wọ́ yín bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìjọ yín máa dá lóhùn pé àdúrà nípasẹ̀ àdúrà ohun gbogbo ni ṣíṣe
bíbélì sọ ẹ máa gbàdúrà láì sinmi ó nítorí pé ọ̀tá olùgbẹ̀san ni kò sinmi so àwa láì sinmi nígbà gbogbo ní ojoojúmọ́ òní bíbélì ní pé ká máa gbàdúrà tí wọ́n bá dẹ̀ ti ń gbàdúrà yín ní ojoojúmọ́ kò sí ní ogun yẹn ò dúró ẹ gbọ́ ni àwọn bàbá wa pa òwe kan wọ́n ní tí eégún bá ń lé ni pé ká máa sáré bó ṣe ń rin ara ayé ló ṣe kí ni ló ń rin ara ọ̀run kò sí bí ogun yẹn ṣe lè pọ̀ tó mọ́mì tí ogun bá rí àdúrà ogun máa sá ni ẹrù ogun wo ló rù bó ló ṣe pọ̀ tó wá ní pé ẹrù ogun yìí ti pọ̀ tó pé àdúrà ò lè yanjú ẹ̀ irọ́ ni má tàn rẹ lẹ́yìn Kristi kò sí nǹkan kan òun ni gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà òun ló lè ṣe òun ló lè tú ni òun ló lè gbani ní ìgbà yẹn mà pásítọ̀ yẹn kò ń ṣe ẹni ìpè Ọlọ́run tó bá jẹ́ pé ẹni ìpè Ọlọ́run àwọn èèyàn ò ní sọ fún wípé pásítọ̀ bẹ̀rù ogun àwọn ṣe tó yìí tọ́mátì ẹ̀dẹ̀ wá sọ fún òun ló yẹ kó sọ fún wọn pé á mú wọn lọ sínú bíbélì báyìí ni bíbélì wí so kò mọ̀ yín pé ogun ayé rẹ̀ ó lè lọ onísun ẹ̀jẹ̀ ńkọ́ tí ìsun ẹ̀jẹ̀ ti ń sun lọ tipẹ́tipẹ́ ọjọ́ tó rí Jésù ní ayọ̀ rẹ̀ kùn Hánà ńkọ́ ọjọ́ tó rí Jésù ní ayọ̀ rẹ̀ kùn what of kí lorúkọ ẹ̀ ọmọbìnrin yìí ayaba Ẹ́sítérì ẹrú lásán ni nàá ṣebí Mọ́díkáì ní ẹ̀gbọ́n ẹ̀ ẹnu géètì náà wà ó ti pẹ́ tó ti ń ṣán géètì tipẹ́tipẹ́ bẹ̀ tọ́jọ́ tí Jésù yọ sí wọn so yín ní gẹ́gẹ́ bí ẹ ṣe sọ yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo wí àti pé bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì bó ṣe jẹ́ wípé ọ̀nà ibi tí wọ́n máa ń parọ́ tiwọn mọ́ nìyẹn bẹ́ẹ̀ni ó náà ni nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí wípé àwọn Yorùbá kan sọ wípé òtítọ́ korò pé olótìtọ́ kì í lẹ́ni òtítọ́ wípé ó ṣe pàtàkì nínú ayé àwa ẹ̀dá èèyàn lè má fẹ́ràn rẹ èèyàn ó lè máa ti ẹ̀sìn òótọ́ pé lágbájá èmi ò ṣe báyìí mi ò ṣe bá kọ́mọ́ fẹ́rẹ́ àmọ́ ọjọ́ kan wà tí òtítọ́ yẹn yóò dúró léèyàn tí ó gbéyàn lékè ó náà ní nǹkan tá a fi ń ṣíra wa létí lórí ètò lónìí tá a pè ní ọ̀rọ̀ òtítọ́ wípé òtítọ́ ṣe pàtàkì nínú ìrìn àjò wa ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa náà láti kékeré tí ìyá mi ìbá ń parọ́ lójú ọmọ ẹ̀ báyìí ẹ máa rí obìnrin ìyá mi inú ilé bẹ́ẹ̀ ó máa gbé fóònù ni o hello sister Ṣọlá àbí ìmàsílẹ̀ mo wà ní kíní ni mi ò sí ara ni ọmọ dẹ̀ máa wòye bá dẹ̀ máa kọ́ àbá bẹ́ẹ̀ mọ́mì ẹ wá wolú ọmọ yìí ẹ dákun tó náà bá wá dàgbà kílẹ̀ lérò pé yóò ṣe. irú ọmọ bẹ́ẹ̀ òun náà ṣe jù bẹ́ẹ̀ lọ. ọmọ tí ìyá ń parọ́ lójú ẹ̀ bàbá tó wà nílé tó ń jẹun tí wọ́n pè tí ó sì mọ tí òun ní ọ̀lọ́sọ fọ́mọ ẹni tó ń kọlẹ̀kùn yẹn lọ sọ fún pé mi ò sí nílé. ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ kéékèèké tá a ní yìí ìṣe wa nǹkan tá à ń ṣe ìwà tá à ń wù ni wọ́n ń kọ́ torí pé ibi tí wọ́n ń gbé nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ náà làwọn náà fi ń dàgbà oríṣiríṣi àwọn nǹkan yìí táwa tá a jẹ́ òbí tá a bá ń ṣe ó di dandan kó affect àwọn ọmọ tá à ń bí ẹ̀rọ ọmọ kékeré mi ìbáyìí á máa parọ́ ẹ̀dẹ̀ máa wò báyìí pé kí ló dé tọ́mọ yìí wọ́n wá ní bóyá gbogbo ọmọdé ló máa ń parọ́ ẹ̀fọ́ ṣe gbogbo ọmọdé ló ń parọ́ ni. irọ́ gbogbo ọmọdé kọ́ ló ń sọ ó ní bẹ́ẹ̀ bí èèyàn bá ṣe tọ́ ọmọ rẹ̀ ni ẹ gbọ́ pé Bíbélì wípé ẹ̀yin yóò mọ òtítọ́ gangan ó máa sọ yín di òmìnira àwọn kan ti fi òtítọ́ kọ́ ọmọ wọn tó yẹ kó ọmọ wọn kò ní ẹ̀bà parọ́ láéláé ó dàbí àwọn ọmọ tó lọ léèwé ni ọmọ mi tẹ́ bá ti fún lóúnjẹ báyìí léèwé àdẹ̀gbà á jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ mi yẹn ẹ̀bẹ̀ láyé yìí kò ní gbóúnjẹ á ní no ẹ bá ní kí ló dé ìmọ̀ tó jù yẹ ẹ̀gàn ẹ tó fún á ní láéláé mọ́mí ẹ̀ láti sọ pé gbà á so ọmọ mi ìyá ẹ̀ ló kọ nírọ́ ọmọ mi ò mọ̀rọ̀ pa òtítọ́ ló mọ̀ títí láì torí pé ó jogún ẹ̀ lọ́wọ́ yìí a máa jogún rọ́ lọ́wọ́ ìyá èèyàn a dẹ̀ máa jogún rọ́ lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ a máa kọ́yàn ní irọ́ ọkọ èèyàn a máa kọ́yàn ní irọ́ ìyàwó a máa kọ́ ọkọ ní irọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Bíbélì sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́ ni yóò sọ yín di òmìnira òtítọ́ a máa ràn yàn lọ́wọ́ òtítọ́ a máa gbé ènìyàn lékè òtítọ́ a máa gbé èèyàn lọ síbi gíga irọ́ a máa fúnni ní ìjákulẹ̀ títí láéláé wọn á ní ẹ má débẹ̀ o onírọ́ ni o ọjọ́ tó bá sọ òtítọ́ gangan wọn á ní irọ́ ló ń pa. kò wá ní sẹ́ni tí yóò gbàgbọ́ ló bá tán tó ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò ìyá mi Olúyọmí Olúpọ̀nlé mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Olive London ẹ ṣé mo rẹ́yìn náà lórí ètò Trendy Temi mo rí yín o Olúrónkẹ́ Balógun mo rẹ́yìn náà lórí ètò gbogbo yín pátápátá náà ni mò ń rí ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò fún tòní AJ mo rí yín o bàbá mi wọ́n ní ẹ kú iṣẹ́ o ẹ máa kéré oko délé ní àṣẹ Èdùmàrè ẹ ṣeun mo dúpẹ́ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò orí ètò yín ètò wa ìdílé aláyọ̀
pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá náà láwà yìí abala àkọ́kọ́ lórí ètò òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí wa ta fi ń ṣera wa létí ètò àpè ní òtítọ́ wọ́n ní olótìtọ́ kì í lẹ́ni pé òtítọ́ a máa korò láti sọ nígbà míì àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ìyá Èkìtì náà ti ń tọ́ látàárọ̀ wípé téèyàn bá lè sọ òtítọ́ àmọ́ gbéyàn lékè ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá nínú ilé náà bóyá ẹ̀yin náà ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ tàbí tẹ́ ẹ fẹ́ fi kún ẹ̀yin náà lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́ ní nǹkan tí ẹ̀yin náà bá rírò tàbí nǹkan tí ẹ̀yin náà bá rí sọ sí nípa òtítọ́ gẹ́gẹ́ bá a ti sọ lóríṣiríṣi ọ̀nà àti mú débi bàbá àti mú débi tọ̀rọ̀ ìyá àti mú débi tàwọn ọmọ àti sọ lórí tàwọn ọ̀rẹ́ méjì tó jọ ń bára wọn ṣe a dẹ̀ sọ lórí tàwọn tó jẹ́ aṣíwájú ẹ̀sìn náà àti tàwa tó jẹ́ wípé àwa náà ń lọ láti lọ gbàdúrà ẹ dákun ẹ gbàdúrà fún mi dádì àáfà ẹ dákun ẹ bá ń ṣàdúrà tẹ́ pé àwa fúnra wa gan láti máa ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu irọ́ tí wọ́n fẹ́ pa àwa láti máa tì sí wọn lẹ́nu nípa ìṣe wa àti nǹkan tí a bá ń sọ òun náà ni nǹkan tí à ń gbé yẹ̀wò lórí ètò lónìí mo ní sáfẹ́ pé lórí ètò tòní èmi nìkan kọ́ ni mò ń bẹ lórí ètò èmi àti ìyá Èkìtì náà lájọ wà lórí ètò tí a jọ ń tukọ̀ ètò tòní tí a sì jọ tukọ̀ ẹ̀ débi kúnkùndún èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic náà ní bẹ lórí ètò ọbítẹ́bù ìyá àbàdàn yín rèé wọn náà lóní pírẹsẹ̀ntà yín á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn yájú ọmọ yín rèé ti pàṣíwájú bàbá orí ètò náà láwà yìí jẹ́ ká sáré gbé sókè díẹ̀ náà tá a bá tún padà dé àmọ́ tẹ̀wájú àmọ́ báyìí náà bá ní ìkọ̀kan tí ẹ fẹ́ sọ sí nípa ọ̀rọ̀ òtítọ́ yìí kí ló dé tí àwọn ènìyàn tán fẹ́ràn irọ́ tán fẹ́ràn rẹ̀ ju òtítọ́ lọ kí ló dé táwọn èèyàn fẹ́ràn irọ́ tán fẹ́ràn rẹ̀ ju òtítọ́ lọ ẹ̀yin náà lè bá wa dá sí lórí ètò ojú òpó wa ó sì ń bẹ ní ṣíṣí 07459353799 òun náà ni ẹ lè fi pè wọlé 07459353799 lẹ lè fi pè wọlé sórí ètò àwa tá wà ní Nàìjíríà tá wà ní Europe a lè fi +44 sí láti pè sí orí WhatsApp wa +447459353799 ló gbé pè wọ ojú òpó yìí ìyá mi Salami ìpòkì yín o ẹ káàbọ̀ sórí ètò ìyá mi lọ́fà ẹ ṣeun ṣeun mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kú iṣẹ́ ẹ̀mí bẹ́ẹ̀ ni mo sì rí ìyá mi Àbímbọ́lá Jésù ìpòkì ẹ̀yìn náà ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ máa bá mi ṣíà rẹ̀ ẹ invite àwọn olólùfẹ́ yín ẹ invite wọn sórí ètò kájọ túkọ̀ ètò tòní kájọ túkọ̀ èdè ibi tó lágbára ìyá mi Àbímbọ́lá wọn ní ìyá Èkìtì àti ìyá Ìbàdàn ẹ kú iṣẹ́ o ẹ̀yin náà bá ń kí wọn ẹ bá ń kí àwọn aráalé bí wọ́n ṣe tán ń gbọ́ wa. a kì í ẹ ṣe gan o ojú òní tì í ayọ̀ yín dẹ̀ máa kún títí dọjọ́ alẹ́. ẹ fèkìtì kí àwọn èèyàn wá. yàrá o kété kẹ ẹ wá o ojú ní tì í oyin àdàmú lágbára Olódùmarè ẹ àgbọ́mọ yín gbó o. àmì o àmì àṣẹ Èdùmàrè wọn ní àgbọ́ràn yín gbó o lórí ètò náà láwà yìí ẹja jọmọ bá mùkúmù kẹbọ náà bẹ́ẹ̀ bá fẹ́ bá wa dá sí i lábala ọ̀rọ̀ sí títà pè ní òtítọ́ yìí kí ló dé tí àwọn ènìyàn tí wọ́n fẹ́ràn irọ́ tí wọ́n fẹ́ràn rẹ̀ ju òtítọ́ lọ kí ló fà á kí ló di orí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí i lórí ètò mò ń bọ̀ náà. akẹ́kọ̀ọ́ banana yé akẹ́kọ̀ọ́ èmi yóò máa fògo fún ìwọ nìkan lèmi yóò máa yìn lógo ó ṣe Ọlọ́run mo wá yìn ọ́ bàbá Elédùmarè ẹ ṣé mo mọ̀ pé mi wá Jèhófà ẹ ṣé mo mọ̀ pé mi wá bàbá ẹlẹ́rù nìyí ẹ ṣé mo mọ̀ pé mi wá bàbá mi Jèhófà. ẹ ṣeun Kọ́láwọlé Ọlágúnjú wọ́n ní òtítọ́ ní gbórílẹ̀-èdè lékè ẹni pa àsọ̀rọ̀ náà nípa torílẹ̀-èdè wa náà nípa ọ̀rọ̀ òtítọ́ yìí pé ara àwọn tó jẹ́ wípé wọn ò fòtítọ́ wọn ò fi ṣèlú tí wọn ò fi rúùlù lú tó fi jẹ́ pé gbogbo ẹ̀ ń dà tó ti dà a sì ráwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ ṣòtítọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní lọ́kàn láti ṣòótọ́ ọ̀hún àmọ́ tó jẹ́ wípé ààyè ò gbà wọ́n kò sáyè fún wọn láti jẹ́ pé kí wọ́n lè ṣe bó ṣe wù wọ́n a sì ráwọn míì tó jẹ́ pé tá bá kà nínú àwọn ìwé ìtàn lórílẹ̀‐èdè wa ẹ̀rí pé a kà nínú àwọn kan tó jẹ́ pé nígbà tán wà láyé tán wà lórí oyè wọn náà ṣòtítọ́ wọ́n ṣe báyìí ṣùgbọ́n tó jẹ́ wípé àṣẹ̀yìndá àṣẹ̀yìnbọ̀ rẹ̀ náà rẹ̀ Ọlọ́run ọba ṣàánú wọn padà rán wọn níbi tí wọn ò fẹ́ náà ni Ọlọ́run ọba kó ṣàánú fún wa bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ náà ló ṣe wà nípa ọ̀rọ̀ òtítọ́ tá à ń sọ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa sọ tán ní òtítọ́ náà ní mọ́ gbé orílẹ̀-èdè lékè bàbá lè sòtítọ́ náà lórílẹ̀-èdè wa
gbogbo ẹ̀ náà yóò dáa. À ń retí ìpè yín, à ń retí àtẹ̀jíṣẹ́ yín kó lórí pé a bọ̀ sí abala kejì ní orí ètò. Mo ń bọ̀ ná. Ẹ ṣé mo mọ̀ gbà mí wá, ìwọ nìkan lèmi yóò máa yìn lógo, ìwọ nìkan lèmi yóò máa fògo fún, ìwọ nìkan lèmi yóò máa yìn lógo, ó ṣé Ọlọ́run mo wá yìn ọ́ bàbá. Ẹ wá bá mi jó, ẹ wá bá mi dúpẹ́, Ọlọ́run gbóhùn mi látinú ìpọ́njú mi wá, ó dá mi lọ́lá, ó tún wá ṣẹ́gun mi dógò, gbogbo ènìyàn ẹ wá bá mi gbé Jésù yìí ga, ẹ wá bá mi jó, ẹ wá bá mi dúpẹ́, Ọlọ́run gbóhùn mi látinú ìpọ́njú mi wá, ó dá mi lọ́lá, ó tún wá ṣẹ́gun mi dógò, gbogbo ènìyàn ẹ wá bá mi gbé Jésù yìí ga. Ní gbogbo ìgbà ni mo yìn ọ́ Olúọ̀run, ní gbogbo ìgbà ni mo yìn ọ́ Elédùmarè, kò jẹ́ káyé yọ̀ mí, kò sì jẹ́ kọ́ta pẹ̀gàn mi, èrò ọ̀tá ti dá sọ́wọ́ tún mú inú òde, ó dá mi. Gbogbo ìgbà náà la máa yìn ọ́, gbogbo ìgbà la máa gbé ọ̀gá. Ọlọ́run ọba tó pẹ̀gàn rẹ láyé wa, tó jẹ́ kí ogun ó tán láyé wa, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìlànà Jésù Kristi ṣẹ̀gbọ́n mi lòdì, gbogbo ènìyàn ẹ wá bá mi kọrin ògo, Ẹ wá bá mi jó, ẹ wá bá mi dúpẹ́, Ọlọ́run gbóhùn mi látinú. Abala àkọ́kọ́ náà la wà lórí ètò yìí ti ṣe abala ọ̀rọ̀ ìṣítí. Tẹ́ bá wojú aago yín báyìí, aago 6 náà lórí kọjá ìṣẹ́jú 4, aago 6 náà lórí kọjá ìṣẹ́jú 4 ìyún láti lè ṣẹwà ìbílẹ̀ rédíò nílùú London, níbi tí a fi kalẹ̀ sí ìta tí ń dábí ẹ̀dùn ta àti ń rọ̀ bí òwe. Aago 6 náà lórí kọjá báyìí, láàrin ìṣẹ́jú 5 sí 6 a bọ́ sí abala kejì lórí ètò tí ṣe abala ìdílé aláyọ̀. Mò ń bọ̀ ná. Ìpọ́njú mi wá, ó dá mi lọ́lá, ó tún wá ṣẹ́gun mi dógò, gbogbo ènìyàn ẹ wá bá mi gbé Jésù yìí ga, ẹ wá bá mi jó, ẹ wá bá mi dúpẹ́, Ọlọ́run gbóhùn mi látinú ìpọ́njú mi wá, ó dá mi lọ́lá, ó tún wá ṣẹ́gun mi dógò, gbogbo ènìyàn ẹ wá bá mi gbé Jésù yìí. Ẹ ṣeun ṣeun ìyá mi Abímbọ́lá JP, àwọn náà fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Wọ́n ní ìyá olóòótọ́, wọ́n ní ìyá olóòótọ́ ìlú nìkàlú, pé olóòótọ́ oníkàlú, wọ́n ní ṣùgbọ́n òtítọ́ yóò lékè níjọ́ kan, pé òtítọ́ lékè lọ́jọ́ kan, pé ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rẹni tí ń ṣòótọ́ á lóun lọ tá wọn. Àmọ́ ẹni tí bá parọ́, àmọ́ kí ló ní tó fi rí bẹ́ẹ̀ gan-an ìyá Èkìtì ẹ̀ tiẹ̀ bá ẹjẹ́ àti ẹ̀jọ̀ wọ̀nyí tẹ̀ ń gbọ́ wà nínú kí ló ní tó rí bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ẹni tí ó wá ń ṣòótọ́ gan àwọn èèyàn mọ̀ wá kórìíra rẹ̀ wọn nífẹ̀ẹ́, ẹni tí wọ́n parọ́ gan làwọn èèyàn mọ̀ wá tẹ̀lé. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ṣé bá ṣe bá láyé ni àbí àbáwa náà la kàn ṣáà ń hùwà bẹ́ẹ̀ ni? Gẹ́gẹ́ bí ìwà ènìyàn ni ó dúró ṣe rí kan tí mo lè pè ní pé òtítọ́ yẹn ṣe mọ̀ ó dàbí ẹni tó jalè ni, àbí ẹni tó ṣe àgbèrè, àbí ẹni tí tó wá rí pé nǹkan tó ń ṣe yẹn ó ṣe nǹkan ọ̀bàjẹ́, tẹ́ wá sọ pé nǹkan tó ṣe yìí kò dáa, tó dẹ̀ mọ̀ pé kinní yẹn ó jẹ́ nǹkan ìtìjú, tẹ́ bá sòótọ́ fún un máa ka lára, dípò kó gbà á kó fi correct ara ẹ̀ kó fi ṣe àtúnṣe, kò ní ṣe é. Ó dàbí ọ̀rẹ́ méjì tán jọ rìn náà ni, àwọn ọ̀rẹ́ méjì lè máa jọ rìn kó dẹ̀ jọ máa tanra wọn, àwọn ọ̀rẹ́ méjì lè máa rìn kó jẹ́ pé ìkan kò láìkì òótọ́ kíkan dẹ̀ láìkì òótọ́, eléyìí tó bá ti ń ṣòótọ́ yẹn eléyìí tí òṣòótọ́ yẹn ó máa yé tẹ̀ ni. Nínú ilé tí ìyàwó bá jẹ́ olóòótọ́ tí ọkọ ò bá jẹ́ olóòótọ́ kò ní láìkì ìyàwó yẹn, torí gbogbo òótọ́ tí ìyàwó yẹn bá ń sọ kò ní, torí pé àwọn méjèèjì wọn ò bára wọn mu. Ẹ rí i pé òtítọ́ àti àìṣòótọ́ wọ́n yàtọ̀ síra wọn gédégédé. Ayé àmọ́ aráyé kọ òtítọ́ láti bẹ̀rẹ̀ ayé ni. Ẹ mọ̀ pé ẹ wo tó lọ pé orí Jòhánù tá ń gbà máa ṣayọ̀ wá dòfo. Ẹ wò tó wípé Jòhánù sọ fún ọba yẹn nígbà yẹn wípé kò tọ́ fún ọ, kò tọ́ fún ọ láti gba ìyá arákùnrin rẹ̀ ní Jòhánù wí fọ́ba Hẹ́rọ́dù tó dẹni ọ̀run o. So ó ti wà ní ayé ìgbà yẹn, ó sọ fún ọba yẹn nígbà yẹn pé aya lágbájá báyìí ló gbà, torí ẹ̀ ọmọbìnrin yẹn dẹ̀ wá ọ̀nà tó fi pa. So ó ti wà ní ìgbà ayé àwọn bàbá wa, ó ti wà ní àtètè kọ́ṣe
but àwọn kan wà wọ́n láìkì òtítọ́ either good or bad ìbàjẹ́ ibi tó máa já sí ni wọ́n máa sọ fún ẹ pé òtítọ́ yẹn o òun làwọn máa sọ but àwọn kan àìṣòótọ́ yẹn náà fi ń jẹun nínú irọ́ pípa náà ń dàgbà sí ọ̀rẹ́ mo rí ọ̀rẹ́ mẹ́ta kan wọ́n wà ṣòye yín ọ̀rẹ́ kan wà dàndàrú ni ó máa fẹ́ kí gbogbo èèyàn ẹni tó bá ń fẹ́ kí gbogbo èèyàn láìkì òun ó máa parọ́ bẹ́ẹ̀ ni àfẹ̀mí bẹ́ẹ̀ ni èmi kí gbogbo ayé ó sàmọ́ bẹ́ẹ̀ ni a máa fẹ́ pé ẹni tó bá ti fẹ́ kí tó fẹ́ níyì bí tó fẹ́ níyì bí tó fẹ́ níyì bí kò sí ni ó máa parọ́ because ó lè dá lọ́dọ̀ gbogbo ènìyàn gbogbo ẹ̀dá mo fẹ́ kí gbogbo wa ká lọ fi sí gbogbo ẹ̀dá tó fẹ́ pé ẹ bá ń sọ fáwọn aráàlú ẹ bá ń wojú wọn gbogbo ẹ̀dá tó bá ti ń fẹ́ pé mo fẹ́ dáńbí mo fẹ́ dáńbí mo fẹ́ dáńbí kò sí ni ó máa parọ́ kò sí bó ṣe lè ṣe é wàá parọ́ ṣùgbọ́n tó o bá dúró lórí òtítọ́ gbogbo ènìyàn kọ́ ló máa nífẹ̀ẹ́ ṣùgbọ́n tó bá ti dúró lórí òtítọ́ yẹn àwọn tó hate ẹ láàárọ̀ yẹn tó bá di ọjọ́ alẹ́ wọ́n á nífẹ̀ẹ́ ni ó ń ṣẹlẹ̀ láàrin àwa obìnrin ó pọ̀ irọ́ pípa ti pọ̀ jù ká máa parọ́ mọ́ra wa ká fẹ́ níyì lọ́dọ̀ ọ̀rẹ́ kan ju ìkejì lọ èmi ló fẹ́ràn bẹ́ẹ̀ ni lágbájá ọmọ tí lágbájá ṣe lánàá àbí kan fẹjọ́ èèyàn kan tó ní ẹ̀mọ̀ wa yá àbàdàn ni kíní yẹn ti kọ́mọ̀ fún wa jù kò dẹ̀ dá irọ́ pípa nǹkan tá a rí ẹlòmíì nǹkan tí ò rí adẹ̀ tó bá build irọ́ báyìí láti bá irọ́ pípa téèyàn bá fẹ́ bà tèèyàn jẹ́ wọ́n á parọ́ ọmọ náà ni bẹ́ẹ̀ ni táwọn abatẹnijẹ́ bí ń bá bẹ́ẹ̀ ni tèèyàn jẹ́ irọ́ wọn ò fẹ́ òótọ́ wọ́n ní lágbájá báyìí kí ni mo lè fi bá tiẹ̀ jẹ́ o wọ́n dẹ̀ ti mọ̀ pé nìyẹn ò láìkì òtítọ́ wọ́n ní wo àpàdé lágbájá lánàá àpàdé òun àtọkọ ẹ lọ́nà irọ́ dẹ̀ ló pa o wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ni so ayé ò fóòtọ́ ẹni ẹ náà ni lóòótọ́ lórí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹni tó fóòtọ́ ni ó yẹ kó rò lẹ́nu méjì pé kí ni tá a bá débi tí lágbájá fi sọ pé òun pàdé òun àtọkọ mi òun náà ní para ó ti gbé ó ti dá lé ènìyàn rú so àìmọ nǹkan míì àìlóòótọ́ a máa da ìgbéyàwó rú tí tọkọtìyàwó tọ̀hún bá fi òtítọ́ bára wọn lò ó máa ń ba ìgbéyàwó jẹ́ tí tọkọtìyàwó tọ̀hún bá trust ara wọn ó ń ba ìgbéyàwó jẹ́ tí ọ̀rẹ́ méjì tó máa ń rìn tọ̀hún bá ń bára wọn sòtítọ́ ó ń ba ọ̀rẹ́ jẹ́ ní chọ́ọ̀chì gan tọ̀hún bá ti ń ṣòótọ́ tó bá ti di pé nǹkan sọ lénìí ó ti yàtọ̀ sí ti bíbélì sọ torí bíbélì gan ó lòdì sí irọ́ pípa ó wà ní bíbélì gbogbo ẹ̀dá tó bá ń parọ́ kò yẹ fún ìjọba Ọlọ́run so nǹkan tí mo kàn lè sọ fún wa ni pé ẹ jẹ́ ká rò orílẹ̀-èdè tá a wà yìí náà kò fẹ́ ṣe òótọ́ mọ́ torí n ta máa jẹ torí n ta máa mu a máa bá tara wa jẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ ni wọ́n pa ẹlòmíì. gbọ́ngàn tí bàbá mi Kọ́láwọlé wọ́n ní ṣùgbọ́n wọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún pé ọjọ́ kan ni òtítọ́ bá ìyá mi Mr. Becky àwọn náà ní látètè kọ́ṣe ní o ìpè òní ká mọ́ sòótọ́ ìpè ló ti wà gẹ́gẹ́ bí intenso náà ó ti wà tipẹ́tipẹ́ ìyá mi Abímbọ́lá JP àwọn náà ní òtítọ́ lọ́lọ́run ní ká máa sọ pé ṣùgbọ́n a ò lè sòtítọ́ kó mọ̀ bí ààyè nínú òun náà nìkan tí àwọn náà tún sọ tó ẹ̀ṣẹ̀ òṣè mo dúpẹ́ ṣìtàn iwájú pé yẹ ṣìtún ní ibẹ̀ ṣìtàn. nǹkan tí mi kò fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé a lè ṣe torí ohun tá a máa jẹ kéèyàn fi ayé yìí kó fi ba ọ̀run ẹ̀ jẹ́ o torí àìmọye àìṣòtítọ́ tó tún pa àwọn ènìyàn bẹ́ẹ̀ ni nǹkan téèyàn ò rí tó sọ pé òun rí torí tó fẹ́ jẹ àìmọye àwọn ẹ̀mí tó ti lọ ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà ẹ jẹ́ ká wo ọjọ́ orí wa níbi tó ń lọ báyìí ẹ wo ìgbà kan lèmi àti Ìyá Ìbàdàn ta wà lọ́mọ ọdún kan àgbà ti dé èèyàn bá fúnra ẹ ní pákéjì jù bẹ́ẹ̀ lọ ọjọ́ ti lọ lọ́jọ́ orí ṣé èèyàn ò lè rí irọ́ ò ṣe pa ayé ni rọ́mọ̀ irọ́ ò sí ń bẹ̀ yẹn and one day you are going to die bó o fẹ́ bó o kọ̀ mọ́ mi ìwọ máa kú lọ́jọ́ kan o ò lè gbé rọ́dọ́rùn kò sí bó o ṣe ayé ni rọ́mọ̀ ó dẹ̀ níbi tí rọ́mọ náà láyé ká àwọn kan wà tán bá ti rí ọ ti mọ tó o irú èmi tó o bá déwájú ni mo ti mọ̀ pé onírọ́ ni ọ́. ọ̀dà bí pàtàkì pé wọ́n ní kíní tẹ́sítà rẹ̀ nú ara wọn lẹ́wọ́n bá ti kí ẹ̀ báyìí. bẹ́ẹ̀ni àmì ìdánimọ̀ ti wà ẹ wo ẹ̀dẹ̀dẹ̀ ọdún ọkọ̀ kíní kan fi Ìyá Ìbàdàn bẹ́ẹ̀ bá fẹ́ dáwọn tí ń parọ́ mọ́ ẹ ti rí sáà rẹ̀ lára wọn. ọlọ́wọ́ bá mi sàánú ọlọ́wọ́ bá tún fẹ́ yín lẹ́wọ́. bẹ́ẹ̀ bá fẹ́ dáwọn onírọ́mọ̀ ẹ ti mọ̀ wọ́n ẹ̀yin ẹ mọ̀ wò ó bẹ́ẹ̀ bá fẹ́ dónírọ́mọ̀ nú àwọn ọ̀rẹ́ yín ẹ̀yin ẹ mọ̀ kíyèsí mọ́ tó bá sọ̀rọ̀ fún yín lónìí
tó bá dọ̀nà ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀yẹn tó padà sọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ tó sọ lánàá yẹn kẹ́ tó padà túlẹ̀ ẹ̀yẹn sáwọn ajọ́ tí ń tó sọ ẹ rí i pé tí ó tún sọ yóò tún sọ míì ni mo tún sọ Ìbàdàn bẹ̀ fún yín. ìbẹ̀lẹ̀ yóò ti detect. ìbẹ̀lẹ̀ ti detect ẹ̀ bẹ́ẹ̀ ni irọ́ ò le wọ́n àwọn kan wà tó máa build ẹ̀ fún yín tó yẹ pé ẹ̀ ní yiri ẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀bùn ni wọ́n ní ẹ̀bùn ẹ̀ ní Ọlọ́run ló fún wọn ẹ̀bùn yẹn wọ́n jogún ẹ̀ ní. ṣé ká sọ pé Ọlọ́run ló fún ọ ní àbẹ̀sù. ṣẹ́rí àwọn kan máa sọ fún yín pé Ọlọ́run fún àwọn ní ọpọlọ ẹlòmíì máa sọ bẹ́ẹ̀ á ní òun ní ọpọlọ àti bàtà yé èèyàn jẹ́ ọpọlọ irọ́ nípa Ọlọ́run bá sọ. Ṣọlọ́run dẹ̀ fún yàn mo rí ẹni tó lọ parọ́ mọ́ ọkọ parọ́ mọ́ ìyàwó lọ́dọ̀ ọkọ ẹ̀ pé wò ìyàwó ẹ ó dẹ̀ múra ó dẹ̀ ṣe é bẹ́ẹ̀ ni wọ́n ṣe wọ́n dẹ̀ build ẹ̀ wọ́n dẹ̀ lọ sọ fún ọkọ pé wò mo ká ìyàwó ẹ wọ́n ṣe photoshop. bẹ́ẹ̀ ni ó dẹ̀ ká títí ọmọbìnrin yẹn fi kúrò nílé ọkọ dè níyìí a rí ọ̀rẹ́ tó parọ́ mọ́ ọ̀rẹ́ níbi iṣẹ́ tán lé ọ̀rẹ́ kúrò níbi iṣẹ́ kí la fẹ́ gbà sí àrùn tí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa irọ́ yẹn wá àfẹ́tì àwọn ọmọ wa lónìí àwọn bàbá wa ti jẹ àjàrà eyín wa ń kan àwọn ọmọ irọ́ tí ẹlòmíì tí òbí mi ń pa òun ló jẹ́ kọ́mọ ẹ̀ máa jìyà lónìí ṣóyẹ yín so àwa àkókò táwa wà yìí ẹ jẹ́ ká develop ká gbé òtítọ́ yẹn ká gbé ga ẹ jẹ́ ká mọ̀ aláwùjọ àwọn ọ̀rẹ́ wa kọ́ mọ̀ pé lágbájá yìí kò fẹ́ràn irọ́ ṣé rí irọ́ máa bí ohun gbogbo kí ló máa ń fa irọ́ láyé ẹni kí ló máa ń fa irọ́ láyé ẹṣẹ́ wo ìyá mi. ìlara máa ń fa irọ́ béèyàn bá nílara. béèyàn bá nílara èèyàn gbogbo ohun tí irọ́ kó dání ó pọ̀ gan ìlara máa ń fa irọ́ ọ̀rẹ́ méjì wọ́n lè jọ máa rìn bóyá ó rí pé lówó ju òun lọ ni a ní ẹ̀ ṣe mọ ibi tó ti rówó ogun owó mà ló ṣe ṣé kò parọ́ mọ́ bẹ́ẹ̀ ṣé oògùn owó ló ṣe láì mọ kúlẹ̀kúlẹ̀ ara ẹ̀ kò sí tí irọ́ ò lè pè láyé irọ́ ó kó àwọn èròjà kan pọ̀ ìlara máa ń pa á kọ́ máa fi parọ́ mọ́yàn táwọn èèyàn bá lára mọ́yàn má lára èèyàn má ní ẹ̀mọ̀ lágbẹ́já ṣé ẹ̀mọ̀ Ìyá Ìbàdàn yẹn ilé rédíò kí ni o ti parọ́ ohun tí ò mọ̀ kò mọ̀ yín ó kàn fẹ́ máa sọ ń pa yín ìlara máa fa irọ́ kan parọ́ mọ́yàn àwọn obìnrin ó dẹ̀ ó ti ṣẹ́rí àwọn ọkùnrin gan rojọ́ ju obìnrin sìn àwọn ọkùnrin parọ́ ju obìnrin wọ́n máa ń frame ẹ̀ ni wọ́n á gbé kalẹ̀ báyìí ni ọjọ́ kan mo wà nínú mọ́tò èrò ní Nàìjíríà ọkùnrin 3 wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìyàwó wọn lé ní ẹjọ́ ìmọ̀dẹ̀ fẹ́ ṣe evangelism bá ní praise the Lord bá ní Ọlọ́run kókó wa yọ lọ́wọ́ àwọn ọkùnrin gbogbo wọn kàn bú sẹ́rìn ni pé òótọ́ wa kọ́ kí ló dé ọkùnrin ṣé ìfẹ́ wa wà nìyẹn ẹ wo tíbi tá a bá ti ń parọ́ tá a bá ti sòtítọ́ irọ́ á wà ń bẹ̀ ìlara á wà ń bẹ̀ àìnífẹ̀ẹ́ máa wà ń bẹ̀ gbogbo nǹkan tó yí iná tó yí àìsòtítọ́ pọ̀ yá kó gbogbo èròjà dání bẹ́ẹ̀ ni èròjà instrument ẹ pọ̀ abẹ́mọ̀ ni ohun tó kó mọ́ra wọn pọ̀ gan láìsò òtítọ́ àìsòtítọ́ tó bá nífẹ̀ẹ́ èèyàn ò ní wàá sòtọ́ fún náà a rí ẹni tí kò nífẹ̀ẹ́ èèyàn ó dẹ̀ mú èèyàn lọ síbi tó ti máa pa ṣé ó yẹ kó mú lọ kò sótítọ́ mọ́ ara ẹni tó ó lọ pè èèyàn lé pé mọ́mì ọmọ yín kó wá sí òun jáde o ó dẹ̀ sí jáde ó dẹ̀ ti gbowó orí ẹ̀ wọ́n dẹ̀ títí wọ́n fi pa àwọn ọmọ 3 kan Nàìjíríà ń gbà kan wọ́n kóra wọn sínú inú márúwá wọ́n dẹ̀ wá wọgbó onímárúwá tó gbé wọn lọ ńgbà tó padà lọ gbé wọn ló wá rí pé àwọn 4 mà náà wọgbó àwọn 3 ló jáde ló bá níbi wo làwọn kan kú ó kù wà ló bá gbé wọn lọ sí police station ńgbà máa dé police station ní wọn làwọn ti tà ní ńgbà wọn máa fi dé ọ̀dọ̀ babaláwo wọ́n ti pa ẹwà àwọn ọmọ kéékèèké irú àwọn òbí wo làwọn yẹn ṣé ń kó àwọn ọmọ wọn ní òtítọ́ nínú ilé ipò wọn ti lè kó àwọn ọmọ wọn ní òtítọ́ nínú ilé ta làwọn ọmọ yẹn darapọ̀ mọ́ nílé ìwé mo bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ wà nílé àwọn ọmọ wa wọn ò ní ṣekú pa wá àwọn ọmọ wa ò ní fún wa ní wàhálà láyé àní rí dààmú lórí ayé àwọn ọmọ wa ẹ jẹ́ kí a máa ṣe òtítọ́ táwọn ọmọ bá ti rí pa àgán ṣe òtítọ́ tẹ̀dẹ̀ ń pariwo tẹ̀ ń pe àwọn ọmọ yẹn pé òtítọ́ a máa ràn nìyàn lọ́wọ́ òtítọ́ a máa gbéni débi gíga òtítọ́ a máa fa ayé ènìyàn sókè òtítọ́ a máa gbé ènìyàn débi gíga òtítọ́ máa lọ ń polongo ọ̀rọ̀ ayé ènìyàn ni òtítọ́ máa ń polongo èèyàn o mo gbàdúrà agbára láti ṣòtítọ́ agbára láti rìn ní ọ̀nà òtítọ́ agbára láti ṣe iṣẹ́ tí òtítọ́ ní ó ní àwọn irinṣẹ́ kan bẹ́ẹ̀ ni
òtítọ́ ní irinṣẹ́ àwọn irinṣẹ́ tó kó dání tó lè fare wá fún èèyàn tó lè má làbẹ́ bẹ́ẹ̀ ni tó bá nífẹ̀ẹ́ wàá ṣòtítọ́ tó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ wàá ṣòtítọ́ tó bá níbẹ̀rù Ọlọ́run wàá ṣòtítọ́ mọ́mì dádì ọjọ́ kan ń pọ̀ gbogbo kíní ìta àní ṣe mọ́ bọ̀ nígbà tó ṣì wà láyé ẹ jẹ́ ká ṣe òtítọ́ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. tó ẹ ṣeun ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu ìyá Èkìtì ń kódà bó ti ó dùn mọ́ mi bíi ká mọ̀ pò ń bẹ̀ mọ́ àmọ́ ẹ ti mọ̀ pé lórí ètò ní ìpele mẹ́ta náà là ní ìyá mi Mr. Becky Ajíṣebútú wọn ní irọ́ ló máa ń lékè òtítọ́ wọn ní irọ́ àti máa parọ́ fún rọ́ngbà míì tó ẹ ṣeun ìyá mi Ṣẹ̀rí Adéwòye Sàlámì mo rí yín o ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo rí yín Patrick ẹ ṣé mo rí yín lórí ètò Mọ́súnmọ́lá Rèbékà àṣùbí òjò mo rẹ́yìn náà lórí ètò bàbá mi Ismaila Ọdúnrìndé àwọn tèmi ní Italy nù o àwọn tìta ló connection wọn ní good evening ma ìyá Àbàdàn ẹ̀kú ètò ma ẹ ṣeun bàbá mi èmi nìkan náà kọ́ mò ń bẹ lórí ètò lónìí àti ìyá Àbàdàn àti ìyá Èkìtì náà lájọ ń rò pọ̀ tá a jọ ń lẹ̀pọ̀ lórí ètò báyà bẹ́ẹ̀ sí gbogbo ẹ̀ wá ń kún mú bí ìdodo ẹ̀ fún Ọlọ́run ọba mi kó ṣàánú ẹ jẹ́ kí n sáré dẹ́ka polówó ọjà náà bàbá polówó ọjà tá a bá wá padà dé a mọ̀ lọ sí abala kejì lórí ètò àmọ́ bẹ́ẹ̀ náà bá ṣe ní kankan tẹ́ ẹ fẹ́ sọ sí lábala ọ̀rọ̀ ìṣítì ẹ̀yin náà lè fàtẹ̀jíṣẹ́ yín kẹ́ ẹ fi ránṣẹ́ ojú òpó wa ó sì ń bẹ ní ṣíṣí láti pè wọlé ẹ jẹ́ kí n sáré polówó ọjà náà tí ń bá wa padà dé a mọ̀ tẹ̀síwájú lórí ètò mò ń bọ̀ náà. Authentic Entertainment Organization Authentic Entertainment Organization Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí ká lọ sí ímeèlì wọn lọ́ọ̀lì07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. ṣeun ẹ̀yin èèyàn mi ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa bẹ̀bá wojú aago yín báyìí ẹ rí i pé aago 8 náà ló ti kọjá 20 ìṣẹ́jú ó lé kan nílé iṣẹ́ wa báyìí abala kejì lórí ètò òun náà ni à ń lọ báyìí èyí ti ṣe abala ìdílé aláyọ̀ abala ìdílé aláyọ̀ níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ará ìyá mi Mr. Becky Ajíṣebútú wọ́n ní irọ́ dé ọjà Ọ̀tà òtítọ́ dé ọjà Òkúta tó ẹ ṣeun wọn ní bẹ́ẹ̀ ni wọ́n sì tún ní power to overcome kí Ọlọ́run ọba kó fún wa àmín àmín àṣẹ Èdùmàrè ẹ ṣeun David Calvin ẹ ṣé mo rí yín lórí ètò fèrè Jésù ẹ ṣé brọ́dà mi mo rí yín o ẹ ṣé gan ni mo dúpẹ́ Lawal ẹwà olúwa mo Bọ́lájí mo rí ẹ̀yin náà ní orí ètò gbogbo yín pátápátá náà ni mo rí abala kejì lórí ètò yìí òun náà ni abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ará ọ̀rọ̀ láàrin ọkọ àtìyàwó ọ̀rọ̀ tí ń lọ láàrin mọ̀lẹ́bí láàrin ẹbí àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn
tí ń ṣẹlẹ̀ ní ẹ̀kọ̀rọ̀ níbi tí ojú òtó òun náà la mọ́ gbé wá sí gbàgbà báyìí fún wa láti rí ọgbọ́n kọ́ torí pé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tó jì sí kòtò okò ara yòókù lọ́gbọ́n àbí kílẹ̀ ní mo ti wí ìyá mi lẹ́kìtì abala kejì lórí ètò náà là ń lọ báyìí abala ìdílé aláyọ̀ ń bọ̀ ná. abala ìdílé aláyọ̀ òun náà ni àkàndù báyìí ti ṣe abala kejì lórí ètò ẹ bá mi ṣíà rẹ̀ ẹ láìkẹ́ ẹ kọ́mẹ̀ntì ẹ invite àwọn ọ̀rẹ́ yín ká tún jọ gbádùn abala yìí. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ìyá mi ẹ mà ká lẹ́ńbẹ̀ ń ẹ̀kú méjì àti. tó ká tọ́nà sídìí aláyọ̀ ni mo fi wò pé kí n ráyè wọlé. tó ìyá mi ẹ ṣeun ṣe mo rí bẹ́ẹ̀. ọ̀pọ̀ ètò ṣáájú ọ̀rọ̀ tẹ mú wá yìí. èmi àti ẹnìkan tó fẹ́ tó àwa márùn-ún táwa lórí ọ̀rọ̀ pé òtítọ́. bẹ́ẹ̀ ṣe wá sọ òtítọ́ yóò lékè. àmọ́ kó tó wá lékè nǹkan. ìyá tó rí ìyá Oǹdó àbí àbúrẹ́tà wà lọ́dọ̀ yìí náà ti sọ. ìyá mi lẹ́kì ìyá lẹ́kìtì nù. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ kí ní ẹ̀jẹ̀ ní kó bá ní. wọ́n ti ti lẹ́ni tí ó máa ń sòótọ́ kò ní lọ́rẹ̀ẹ́ kò sì ní lọ́rẹ̀ẹ́ tòótọ́. torí nínú ìjọba ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ń sòótọ́ wọn ò ní fẹ́ gbọ́. tóun nìkan ni ẹlòmíì ti wọ̀ ọ́ lọ́nà. Òrèbété ìyá mi òrèbété tó abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà yìí ìyá mi lọ́fà bẹ́ẹ̀ bá tún bá wa rí mú padà òrèbété abala ìdílé aláyọ̀ òun náà la wà yìí kí la gbé wá kí la fẹ́ kẹ́ ẹ̀ bá wa dá sí lónìí ọ̀rọ̀ sunukun rẹ̀ ojú sunukun náà láàjọ fi wò ẹ̀yin èèyàn mi àjọ fojú sunukun láàjọ fi wò ó. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká rọra takété ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má torí àkọ́tẹ̀kù wípé yẹ. bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ká fi lọ́kọ láyà lẹ̀ ká mọ̀ joyè agbọ́tẹ̀kù wípé yẹ kó mọ̀ jẹ́ pàwọ́ lámọ̀ gbọ́ yìí sọ yìí ọlọ́wọ́n ọba mi kò ní ṣe wá ní bá ń túká o ẹni tí ó mọ bá wa kójọ ẹni tí ó mọ kójọ tí ó mọ sopọ̀ òun náà lọ́wọ́n ọba ó ṣe wá kò ní ṣe wá lẹ́ni tí ó dàgbò tàgbò ó sì túká agbára ọlọ́run lábala ìdílé aláyọ̀ náà rèé òun náà la wà yìí ó tá a gbé wá lónìí fún ẹ̀yin èèyàn wa láti rí gbọ́ láti kọ́gbọ́n bẹ̀ àti láti ti dá sí i wípé ṣòdà bẹ́ẹ̀ ṣòyẹ kó rí bẹ́ẹ̀ ṣòdà bẹ́ẹ̀ ó náà ní ọ̀rọ̀ ọ̀rẹ́ méjì tá a gbé wá sórí ètò lónìí àwọn arábìnrin méjì tá a gbọ́dọ̀ wọn wá yìí ọ̀rẹ́ ni wọ́n láti kékeré láti ìgbà èwe náà ni wọ́n ti jọ ń ṣe ọ̀rẹ́ bọ̀ ẹ kúkú mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké lágboolé níbikíbi tá a bá ti dìde tá a ti ń dàgbà àlè mọ́ láwọn tó jẹ́ wípé àjọmọ́ kọ́wọ́ kiri tájọmọ́ ṣe tẹ́ntẹ́n kiri abà kiri agboolé káàkiri nígbà náà àwọn arábìnrin yìí wọ́n jọ ṣe kéékèèké náà ní nílùú kó tó di wípé nígbà tí àgbà dé ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n lọ́mọdé òṣèré gbógun ọdún ìyá mi Èkìtì mo mọ̀ pé àwọn tẹ́jọ sí kéékèèké ó ṣe ti kẹ́ mọ́ rẹ̀ lómi nǹkan mọ́ tẹ́sì jọ fẹ́ràn ara yín dáadáa ń gbẹ́rẹ́ sẹ́ pé mo fẹ́ lọ lé ìyá mo lọ sí ilé àwọn ọmọ bóníkẹ́ ibẹ̀ láti lọ jiyán tó sì
jẹ́ wípé ní ìsinyìí kálukú bẹ́ẹ̀ lèmi náà rè aláwọn tajọ yìí kájọmọ́ takẹ́tẹ́kì mélòó gan mo ti ẹ̀fẹ̀ dámọ̀ mọ́ inú yóò bá ṣe bọ̀ tán ti ní tó fi sọ wípé ọmọdé ogún ọdún wọn ṣeré pé ogún ọdún èyí náà ló fà á tó fi jẹ́ wípé àwọn arábìnrin tọ́jọ́ rẹ̀ yìí kálukú wọn náà rè nígbà tó àsìkò tó kálukú péyà ó bá tiẹ̀ lọ nígbà tí kálukú dàgbà tó di wípé à ń dẹni ọkọ àti dẹni tí ìrẹ̀lẹ̀ ọkọ kálukú wọn ti wà nílé ọkọ tí kálukú sì ti ń ṣe àlàáfíà tiẹ̀ àmọ́ kí ẹ mọ̀ wípé okùn olègùngùngùn kó mọ̀ níbi tó ti fà wá nígbà tó jẹ́ wípé kálukú wọn náà ló níbi tí wọ́n ti ṣẹ̀ wá níbi tí wọ́n ti wá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá mi bó ìsì ṣe kọ́ wípé tó ọjọ́ ní mọ̀ jìnnà ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnnà wípé bó ti wù kẹ́yìn ó lọ sọ́tún lọ sósì bó bá yá èyàn ó tún padà forí sọ síbì kan ní ọjọ́ kan èyí náà ló fà á tó fi di wípé àwọn arábìnrin méjèèjì yìí wọ́n mọ̀ tún pàdé ara wọn nílùú o nígbà tó tún di wípé ọlọ́run tún kọ́ wípé wọ́n ó tún fojú kanra wọn ìwọ rèé mi rèé lágbájá láti yọ ọdún yìí láti ìgbà yìí láti ilẹ̀ yìí wá níbo ló wà níbo ló ṣe bó o wá ní bó o ní gbogbo nǹkan gẹ́gẹ́ bí pé wọ́n ti ríra wọn ọjọ́ pẹ́ kálukú wọn bẹ̀rẹ̀ sí ní yọ̀bọ̀ rárá wọn ọ̀rẹ́ èmi náà mọ̀ ti lọ́kọ kódà èmi gan ti lọ́kọ àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àní láti kékeré náà ni wọ́n ti mọra wọn nílùú tí wọ́n sì ń ṣe ọ̀rẹ́ àmọ́ nígbà tí wọ́n dàgbà tán pàdé ara wọn tán ṣé ẹ mọ̀ wípé ojú tí wọ́n ti fi fira wọn lẹ̀ nígbà kékeré ó tún jẹ́ kí ìfẹ́ yìí kó tún wà níbẹ̀ èyí náà ló fà á tó fi di wípé ọ̀rẹ́ o gbọ́dọ̀ fún mi ní nọ́mbà rẹ o èmi náà gbọ́dọ̀ mọ nọ́mbà rẹ o ká tún bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa níbi tí àfikọ́tì sí ká tún mọ̀ bẹ̀rẹ̀ àníyàn lọ́mọ́ pọ̀ náà. ó ṣe tiẹ̀ kémi náà ó ṣe tèmi ní kí kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí King Sunny Adé wọ́n ṣe wí àwọn arábìnrin méjèèjì wọ́n gba nọ́mbà ara wọn kò pẹ́ kò jìnnà àwọn méjèèjì rèé wọ́n ṣàwárí ara wọn wọ́n tún ṣàwárí ara wọn rí nípa nọ́mbà tí wọ́n gbà tó fi di pé wọ́n tún ṣàwárí ara wọn ó di wípé àwọn méjèèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní wára wọn lọlé ọ̀rẹ́ kìíní wá kejì lọ èkejì náà wá tiẹ̀ lọ àmọ́ ìkan nínú àwọn ọ̀rẹ́ yìí ọlọ́run ṣe é tó jẹ́ wípé ọkọ tó fẹ́ ọlọ́run jẹ́ kí ọkọ yìí ọlọ́run ọba kẹ́ ó gẹ́ ó sì jẹ́ kí ó jẹ́ ẹni tí mọ rírì tí mọ iyì obìnrin èkejì wọ́n ní ṣe bó o ti mọ ẹlẹ́wà aṣàpọ́n wọ́n ní bọ́wọ́ eku ṣe mọ náà ní fi inú jú àwọn náà yóò bẹ́ẹ̀ lébi ò sì pa wọ́n àmọ́ ṣe mọ̀ wípé àwa tá a jóbìnrin kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa ni ìjọ tẹ̀dá bá ti wà láyé yìí tí n tó bá ti ní ọba ti tẹ́ lọ́rùn ìjọ náà ló ń tàn ti kàdánwò ló ti kàgbákò ọ̀rẹ́ kejì tó jẹ́ wípé àwọn náà rèé ọlọ́wọ́n ọba ó ràn àwọn náà lọ́wọ́ àwọn náà ò tọrọ jẹ kì í ṣe pé bóyá wọn ò yó àmọ́ gbogbo bó ṣe ń wá ọ̀rẹ́ rẹ̀ yìí lọ yìí tó ń rí bí gbogbo nǹkan ṣe ń rọ̀ sọ̀rùn bọ́kọ rẹ̀ ṣe ń ṣìkẹ́ṣìkẹ́ rẹ̀ èlò wa délé ló wá wò pé baálé mi tẹ́ ẹ bá délé ọ̀rẹ́ mi tí mo rí ọkọ rẹ̀ mọ̀ ń ṣe bá ọkọ ẹ̀ ń tọ́jú ọkọ ẹ̀ ń ṣe bá ọkọ ẹ̀ ń ṣàwo èyí tójú rẹ̀ rí lòun náà délé lòun náà ń fún lábọ̀ ló ń fi àbọ̀ fún pé kódà àṣẹgbádùn ó tún kù úbì kan àmọ́ tó bá jẹ́ wípé bó ṣe sọ lẹ́nu bóyá bẹ́ẹ̀ náà ló ṣe dẹ́kun rẹ̀ á sọ wípé tó bóyá òun fìmoore ọlọ́run ọba hàn ni ọ̀rọ̀ yìí ń lọ báyìí láàrin àwọn méjèèjì àmọ́ ahọ́n àti eyín náà rèé bó ti wù kí wọ́n dọ̀rẹ́ ara wọn tó wà mọ́ bára wọn jà níjọ́ kan pẹ̀lú bí ọ̀rẹ́ yìí bó ṣe ń wo orí ọlọ́run nínú ayé ọ̀rẹ́ rẹ̀ kejì yìí ṣe mọ̀ wípé ìgbà téèyàn bá ti ń sọ̀rọ̀ tàbí téèyàn ti ń fi nǹkan ṣe wàwù tàbí téèyàn ti ń rí àpẹẹrẹ rẹ̀ nínú ìwò èèyàn ó ṣe é ṣe kó ń tọ̀ náà mọ̀ fura pé kí ló dé tí ọ̀rẹ́ mi ń ṣe báyìí tọ́rẹ́ mi ń hùwà báyìí èyí yìí ó jẹ́ kí gbólóhùn asọ̀ kó wà láàrin wọn ọkọ
mi tọ́jú mi kò tọ́jú mi kò tọ́jú tiẹ̀ ó ń tọ́jú tiẹ̀ àwọn ọ̀rọ̀ yìí ó jẹ́ kí èdè àìyedè kó wà láàrin wọn lẹ́yìn ìgbà tí wọ́n jàjà yìí tó di wípé tó kò burú kò sí béèyàn ti lè jà tó téèyàn tún ní parí ẹ̀ torí pé ahọ́n àtẹ̀yìn náà wọ́n ń bára wọn jà wọ́n sì tún ń bára wọn rẹ́ àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí ọ̀rọ̀ yìí tó ní ìyànjú lárábìnrin ìwà rò wípé kí ni nǹkan tí òun lè ṣe ọ̀nà wo lòun ó gbé gbà tó fi di wípé ayé tòun náà ó ní mélòdì ayé tòun náà ó níyọ̀ arábìnrin yìí ló bá tọ alàgbà kan lọ o pé kí alàgbà yìí kí wọ́n ṣàràn òun lọ́wọ́ torí wípé ilé ọ̀rẹ́ òun bí ṣe ń dùn tí ń lárinrin kò tẹ́ òun lọ́rùn àmọ́ ọlọ́wọ́n ọba mi ò lè pani lórí kó mọ́ fi rúgbọ̀n dí àbí ìyá mi lẹ́kìtì bẹ́ẹ̀ yóò bá nírun lórí ẹ̀rẹ̀ ni òun yóò nírun gbọ̀n lágbọ̀n ọlọ́wọ́n ó ṣàkẹ́ńdì kan bí ò sí ní dàgbọ̀n yìí ó lè jẹ́ gbáyà báyìí ní ọwọ́ tí ó nírun àyà ọlọ́wọ́n ọba mi bó ti wù ní ìṣọ̀lá ìgbà tí arábìnrin yóò dé ọ̀dọ̀ pásítọ̀ yìí wá jẹ́ èèyàn mímọ̀ fún arábìnrin tí ọkọ rẹ̀ ti ń ṣèkẹ́ yìí ó kálàyé bolẹ̀ fún pásítọ̀ ìgbà kan ṣẹlẹ́dẹ̀ ọ̀rẹ́ ẹ̀hún kan torí pọ́kọ rẹ̀ ń ṣe gbá ó ń ṣe yànga sí òun ó ń gbéraga sí òun ó ń ṣe gbọ́ ń ṣàwo òun fẹ́ kóun àtọkọ rẹ̀ kan máa jà ẹ ṣàbóhùn ṣé kí wọ́n máa jà kán máa lura wọn káàrin wọn mọ̀ rẹ̀ mọ́kọ́ rẹ̀ òun náà ó lè mọ́ nísinmi kó mọ̀ bá àmọ́ gbádùn kó mọ̀ bá àgbádùn mọ́ pásítọ̀ bá ní kò burú ṣé bẹ́ẹ̀ ni bó bá lè bá òun rí àwòrán arábìnrin àtọkọ ẹ̀ bó bá lè rí mú wá àwòrán tí arábìnrin yìí wá tó lọ mú wá òun ló fi ọ̀nà sílẹ̀ fún pásítọ̀ láti mọ̀ wípé àwọn èèyàn òun ó ní èèyàn yìí àmọ́ gẹ́gẹ́ bí èèyàn tó jẹ́ èèyàn ọlọ́run ṣé ẹ mọ̀ wípé béèyàn ò bá fẹ́ kí nǹkan ó bàjẹ́ ó ní béèyàn ti ṣe é èyí téèyàn ò bá fẹ́ kó bàjẹ́ èèyàn ò ní bí ó ti ṣe pé kí nǹkan yìí ó má bàa dàrú òun ló ní kí arákùnrin yìí ìyẹn pásítọ̀ yìí kò wò wípé tó ìyẹn tó wọ́n ṣe fún ọmọ wọ́ọ̀rì ṣé kí wọ́n mọ̀ jà ní àwọn ọjà tí wọ́n lura wọn tó jẹ́ wípé kódà ọkùnrin gbọ́n lè bọ́ta pé ìwọ ọ padà sílé bàbá rẹ àti ìyá rẹ níbi wọ́n ti bí ọ wá pásítọ̀ yìí ó ṣàrọra fi nǹkan kan tu arábìnrin yìí lójú kó lè mọ ọ lọ kó mọ̀ di wípé yóò lọ síbòmíì pásítọ̀ yìí ó wá ránṣẹ́ pé ọkọ àtìyàwó yìí ó ṣàlàyé fún wọn pé báyìí kàsá báyìí kàwòdì nǹkan kan báyìí náà ló ṣẹlẹ̀ o àmẹ́yìn fúnra yín náà rèé ẹ̀yin náà wà mọ́ pìrìtẹ́ǹdì mọ́ dọ́gbọ́n sí bígbà tẹ̀ ń jà bígbà tẹ̀ ń lura yín ọlọ́wọ́n ọba mi ṣàánú kọ́lọ́wọ́n ọba kó mọ̀ jẹ́ àtẹ́nítìkà ẹni tí ó bá ti wá jẹ́ kọ́lọ́wọ́n ọba ó mọ̀ràn sí wa ẹni tí ó bá ti wá jẹ́ kọ́lọ́wọ́n ọba kó mọ̀ jẹ́ àbàdòwò pọ̀ bá a bá ti ń gbàdúrà lójoojúmọ́ ẹ̀dá kan já mọ́ fi kún àdúrà wa pẹ̀lú tí ó bá ti wá jẹ́ kọ́lọ́wọ́n ọba kó mọ̀ràn sí wa. àwọn arákùnrin ìyá àtìyàwó ẹ̀ làwọn náà bá gbọ́ sí pásítọ̀ lẹ́nu pé tó kò burú ṣé káwọn ẹjẹ́ tìjà ni káwọn ò ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà arábìnrin yìí bá gbéra ọ̀nà ọ̀dọ̀ pásítọ̀ ti wá sọ fún àwọn ọkọ àtìyàwó ìpè tó ẹ̀yẹ ṣàrọ́ra lìkìmọ́nú lébì kan ara lè yín ń bọ̀ wá ẹ̀yẹ ṣàlìkìmọ́bì kan mọ̀ gbogbo táwọn ọmọ wí ibẹ̀ lọ̀rẹ́ yìí ibẹ̀ ló tún ti wá ní pásítọ̀ ẹ ṣé o òun dúpẹ́ kódà òun rí i pé wọ́n lura wọn wọ́n nara wọn àmọ́ ṣe tiẹ̀ wá rí níbi tó bá dé yìí òun ò tiẹ̀ wá fẹ́ kí wọ́n nara wọn mọ́ òun wá fẹ́ káwọn méjèèjì kí wọ́n ṣe kíni kí wọ́n fẹ́ kàn dágbére fáyé òun fẹ́ kẹ́ bóun pa àwọn méjèèjì kí wọ́n fẹ́ kàn mọ́ ọ lọ. ọ̀rọ̀ yìí òun náà ni àwọn ọkọ àtìyàwó yìí tí wọ́n gbọ́ ní ibi tí wọ́n farasin sí ni wọ́n bá bọ́ síta bí bọ́ta tí wọ́n bọ́ta ni pé lágbájá kí ló dé èmi ni mo ṣe fún ọ kí ni mo rà nígbà rẹ kí là ń fà tá àfàtán kí là ń jẹ tá àjẹ tán tó fi wá dogun báyìí àmọ́ nígbà ojú ti kárábìnrin mọ́ kí wọ́n mọ̀ bínú iṣẹ́ èṣù ni wọ́n mọ̀ bínú sí òun iṣẹ́ èṣù ni òun ò mọ̀ ẹkú mọ̀ pé kò sí ní tá yóò ṣe wọ́n sáré sùn wọ́n fi pa wọ́n pé èṣù gan fúnra rẹ̀ mọ́ jọ́ọ̀jì ni kọ́dà ìyá mi lẹ́kìtì èèyàn tí ó jọ́ọ̀jì láyé yìí kò ní lẹ́gbẹ́ lárábìnrin yìí bá ní iṣẹ́ èṣù ni o
èṣù ló fà á. Ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wa, ẹ̀yin tẹ́ ń wò wá nínú ilé, ṣé èṣù ni ká sọ wípé ó lo arábìnrin yìí, àbí ó ní nǹkan kan míì inú tí ń tì í tí ó jẹ́ wípé kò tí ì jẹ́wọ́ síta fáráyé? Ǹjẹ́ tó bá wá jẹ́yìn ni o, tọ́rẹ̀ bá wá bẹ̀ yín wípé tó kẹ́ mọ́ bínú pẹ̀lú gbogbo ìwà tó ń wù, ẹ dákun ẹ jọ̀ọ́, tó bá jẹ́yìn ni ṣé ẹ gbẹ́bẹ̀ ọ̀rẹ́ yìí àbí kí ni nǹkan tí ẹ̀yin ó ṣe? Àmọ́ káwọn èèyàn wa kí wọ́n tiẹ̀ tó pè wọlé ná, ìyá mi lẹ́kìtì ọ̀rọ̀ rẹ mo fẹ́ kí ẹ̀yin náà rẹ kẹ́ ẹ bá ń sọ sí i, kí ẹ̀yin náà tún bá nà fẹ́lẹ́fẹ́lẹ́ fún àwọn aráalé. nǹkan ń kan ní dúníyàn o. wẹ́ ọlọ́run má jẹ́ ká tẹ́ ní ti ìkà láyé. Àmín àmín. àwọn ọmọbìnrin méjèèjì tí ìyá Ìbàdàn ń sọ̀rọ̀ wọn yìí, nǹkan kan ló máa fà á tí ó ń gbénú ọmọbìnrin yẹn tó fi jẹ́ kó máa wu ìwà bẹ́ẹ̀ yẹn o. Tá bá kọ́kọ́ wò lákọ̀ọ́kọ́ bóyá ilé títí ẹ̀ náà ò dùn tó tiwọn. Ẹnìkan wọ́n ní, ìyá mi kan wọ́n ní Jesus Christ, àwọn gan pe Jésù. Bàbá mi jẹ́jẹ́ wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ǹjẹ́ ẹ máa ṣe kókó ẹjẹ́ àmọ́ kókó inú ìwé ìròyìn o, wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ lákòókò. Bàbá mi Ọlárẹ̀wájú Adékọ̀yà wọ́n ní ẹ̀kú ètò mà ẹ ṣeun ṣeun mo kí gbogbo yín. Ojú òpó bẹ ní ṣíṣí o, ẹ̀yin ará lé 07459 353799 07459 353799. Ó lẹ́lẹ́ fi pè wọlé àwọn tá a wà ní UK, àwọn tá a wà ní Nàìjíríà, Europe tá a wà lẹ́yìn odi. A lè pè sórí WhatsApp wa lórí +44 74 59 35 3799. Tó bá jẹ́ yìí ni tọ́rẹ ìwà bẹ̀yìn pé ẹ má bínú pé ó ṣèṣì ni ìṣèṣù, ẹ dákun kí lẹ̀yin ó ṣe o? Ǹjẹ́ tún bá irú ọ̀rẹ́ báyìí jẹ́ tún bá ṣe mọ́? Àti pé kí ni nǹkan tẹ́ ẹ lérò gan-an wípé ó ti arábìnrin yìí ó ti dé gbogbo orú ìgbésẹ̀ tó gbé yìí? Ẹ̀yin náà bá wa dá sí nígbà tí ìyá Èkìtì tí wọ́n bá wa náà fẹ́lẹ́fẹ́lẹ́ lò náà. Èyí tí èmi mọ̀ ipò fa ni pé ìlara ni. Ó ti wọ ilé wọn, ó ti mọ gbogbo kọ́nọ́fín gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé. Ẹ mọ̀ pé àwa ọ̀rẹ́ ti mọ gbogbo yín náà náà. Ẹ mọ̀ pé wọ́n ti jọ ṣe ọ̀rẹ́ kékeré, ẹ̀wọ̀n ká máa gbọ́ pé child friend mi ni. Gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ríra wọn òun náà ti sọ. Ó dẹ̀ rí pé ilé yẹn ilé aládùn ni. Ó dẹ̀ rí pé bóyá nǹkan tí ọmọkùnrin yẹn ń ṣe fún ìyàwó ẹ̀ bóyá bó ṣe débẹ̀ ọ ní ìṣàmọ̀ pé àwọn kan olóyìnbó ni wọ́n máa kí sí ara wọn. Bóyá irú òun ò nírú oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn. Bó ibi tó jókòó sí ni ìlara ti dé. Ó wò pé èmi ni irú nǹkan báyìí èmi ló tọ́ sí. Èmi ló yẹ kí n mọ̀ èmi ló yẹ kí n mọ̀ bẹ́ẹ̀ kí n máa jẹ tọ́kì. Ìlara ni ó lára ẹbí yẹn ni ìlara ló fà á. And nígbà tí ìlara yẹn ti fà á, ẹ tún wá sọ pé wọ́n ní àáwọ̀. Ó wá ń wò yí pé irú eléyìí ó ní àtìlẹ́yìn ọkọ ti lẹ́yìn, ọkọ ń ṣe ohun gbogbo fún un. Bóyá ó tún wá lójú ara ẹ̀ ó tún rí pé ó ní ìgbéraga. Ó lára ẹ̀ ó wá rí pé ọmọbìnrin yẹn ní ìgbéraga yí pé gbogbo tọ́pọ̀ ẹ̀ ń ṣe fún yẹn. Ó tún fi swagger sí. Bẹ́ẹ̀ ni, so ó wá wò pé ìwọ òun á jẹ́ kó dámọ̀ yí pé ẹni èní ẹ ó máa dẹni àná. Ọlọ́run ọba mi ṣàánú fún wa. Ọlọ́run má jẹ́ káyé sọ wá dẹni àná. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá ẹni èní yóò ẹ̀mọ́ ní dẹni àná o. Nǹkan tó ṣe nìyẹn tó fi lọ sí ọ̀dọ̀ bàbá yẹn, ó fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. Ìlara ló fà á. Ìlara kò sí tí ìlara ò lè dà láyé. Ìlara ló lára ọmọbìnrin yẹn ni. Òun ló ṣe lọ́bẹ̀ tí gbà tọ́lọ́run máa ran ọmọbìnrin yẹn lọ́wọ́, ó wá lọ jẹ́ kí pásítọ̀ yẹn kó mọ̀ wọ́n rí. Ẹ mọ ohun tí pásítọ̀ yẹn gan kó máa jẹ́ kí pásítọ̀ yẹn tó ṣe yẹn ni. Ẹ mọ̀ pé pásítọ̀ yẹn ti sọ fún pé tí òun ò bá ṣe é, bẹ́ẹ̀ ni òun ni pásítọ̀ yẹn ṣe dọ́gbọ́n tó fi sọ pé kí àwọn méjèèjì ṣe bí ẹni pé wọ́n ń jà. Torí tí pásítọ̀ yẹn ò bá ṣe é, á lọ síbòmíì. Ó dẹ̀ lè tètè fa ikú fún ọmọbìnrin yẹn. Òun ni pásítọ̀ yẹn ṣe pé ọmọbìnrin yẹn àtọkọ ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé ń jà o. Nígbà tó tún ń jà kò tún tẹ́ lọ́rùn. Ọlọ́run ọba mi ṣàánú. Ó wá tún wò pé àyàfi tó bá kú ẹ̀gbọ́n nílé ayé tá a wà yìí, àwa obìnrin ó máa fọlọ́run bẹ̀ wá, ọjọ́ wo la fẹ́ lára dà. Ìlara
ìlara ni ẹ̀dá tó bá dẹ̀ ní ìlara lára kò sí ni ó lè pa èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀dá tó bá ní ìlara lára kò ń ro dára kò ń fẹ́ rere ọmọnìkejì ẹ̀ gbogbo nǹkan tí ẹnìkan ló ń dá lójú ẹ̀ kí ló dé Ọlọ́run kó ṣàánú wa ó wá ń bẹ̀bẹ̀ yí pé èṣù ni ok irú ènìyàn bẹ́ẹ̀ yẹn kí ni tó yẹ ká ṣe mọ́ mi. ọ̀nà là ń bi gbogbo aráalé bẹ́ẹ̀ ṣe ń bi èmi náà lèmi náà wá ń tì sáwọn aráalé káwọn aráalé ó lè bá wa dá sí i. ṣé ó sì lè máa ṣọ̀rẹ́ ṣá àbí wọn ò lè ṣọ̀rẹ́ mọ́ èmi á jẹ́ káwọn aráalé dá sí tó bá dá sí èmi á sọ ti èrò inú ti tèmi. tó òun náà lẹ ti gbọ́ ẹ̀yin aráalé à ń retí ìpè yín bẹ́yìn náà ṣe rò sí ìyá mi Mr. Becky wọ́n ní àwọn ń tàwọn o wọ́n ní àwọn forgive ẹ o wọ́n ní ṣùgbọ́n wọ́n ní I will forgive her but I will stay clear of her totally pé àwọn ò dáríjì o ṣùgbọ́n àwọn ò sá fún pátápátá. Isaac Abiodun Àgbẹ̀tuyì ẹ ṣeun bàbá mi o ẹ kú àṣekù crusade o lágbára Ọlọ́run àdúrà wa ó gbà gbogbo ìjọ CCC FCBA Cathedral ńkọ́ o ẹ ṣeun ìyá mi náà kọ́ ń bẹ̀ ṣàlàáfíà náà wà. Wọ́n ní ìyá Ìbàdàn wọ́n ní àwọn àgbà sọ wípé wọ́n ní your best friend is your arch enemy in life wọ́n ní there is no true friend. Ọlọ́wọ́n bá mi kó ṣàánú ẹ ṣeun bàbá mi Isaac Abiodun Àgbẹ̀tuyì ẹ bá kíyà mi Àgbẹ̀tuyì gbogbo kí wọ́n o ẹ ṣé mo dúpẹ́ à ń retí ìpè yín o ojú òpó yín ò ń bẹ ní ṣíṣí à ń retí ìpè yín. náà ni ó gbé ìpè wojú òpó 07459353799 ló gbé pè wọ ojú òpó wa fún àwa tá wà ní UK àwa tá wà ní Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +447459353799 òun náà ni àwa lè pè sí fún àwa tá wà ní Nàìjíríà tàbáwá tá wà ní Europe a lè pè sórí WhatsApp wa fún gbogbo tí àwa náà bá fẹ́ sọ ṣéṣe èṣù ni ká pè é àbí kí ni nǹkan gan-an tí ó ti ọmọbìnrin yìí tó fi dá irú èròǹgbà báyìí tó fi dá sọ láti gbérù ìgbésẹ̀ báyìí kí ló fà á béèyàn bá wá ṣerú ẹ dákun jẹ́ yìí lè bonítọ̀hún ṣe tún lè bá ṣe mọ́ ẹ bá dá sí lórí ètò náà la wà yìí kó tó di pé a bọ̀ sípele tó kẹ́yìn lórí ètò ti ṣe abala àṣà wa. tó jẹ́ wípé ilẹ̀ ọ̀rẹ́ ó ti mú wọn ọ̀rẹ́ ti dà wọ́n ó ti jẹ́ kí wọ́n wà níbi tí wọ́n fẹ́ lónìí. ẹ ṣeun Prince Kúnlé Ìṣọ̀lá mo kì í kàbọ̀ sórí ètò Mariam Àbẹ̀kẹ́ à ń retí ẹ̀ṣẹ̀ mórí yín o ọ̀rọ̀ náà rèé ẹ̀ bá a dá sí lórí ètò.
dàbí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe bẹ́ẹ̀ bá wojú aago yín aago 9 náà ló kù ìṣẹ́jú 12 èyí ò ní wípé a ní bí ìṣẹ́jú bíi 5 sí i lábala tá a wà yìí kó ló di pé a bọ́ sí abala tó kẹ́yìn lórí ètò bẹ́ẹ̀ náà bá fẹ́ bá a dá sí ojú òpó bẹ́ẹ̀ ṣíṣí òpó ló di pé a kú ní abala tá a wà yìí ohun tẹ́yìn náà bá rí sí ìṣẹ̀lẹ̀ tá a gbé wá yìí tẹ́yìn náà bá rí sí láti bá wa sọ sí irú ọ̀rẹ́ báyìí àbáwọn tó bá ń wúrú wà báyìí àmọ̀ràn wo lẹ́yìn náà ní fúnrú wọn irú wọn náà pọ̀ ń ta ń bẹ̀ kì í ṣe tẹ́ni yìí nìkan irú wọn náà pọ̀ rẹpẹtẹ tí wọ́n wúrú wà báyìí tó jẹ́ pé wọ́n ń dá ọmọ làkejì wọn wọ́n ń dá ọ̀rẹ́ wọ́n ń dá wọn lóró wọ́n ń dẹ́bí wọ́n ń dára wọ́n ń dá wọn lóró tí wọ́n sì ń gbé tí wọ́n ń gbé yẹ̀wù tán fi ń ṣebi tán ń gbé ẹ̀kùlé tí wọ́n sì fi ń ṣe ìkà tán ń gbé inú òkùnkùn tán ń tafà sínú mọ́lẹ̀ ẹ̀yẹ̀yàn mi ẹ̀ bá ń dá sí kó lórí pé a kò làbàlà sáwà yìí. ẹ ṣeun Sunday Babátúndé Àlàbí Ọmọníyì wọ́n ní ẹ̀kú ètò máa ẹ ṣeun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ ká máa hù pẹ̀lú àwọn òbí wa. La máa lówó lọ́wọ́ ká fi tọ́jú wọn ló tọ́. Ká lówó méjì ká fi bọ̀ rẹ́ pẹ̀lú aládùúgbò ká tọ́jú àwọn ọmọ wa. Ìyá bá jẹ́ wọn lẹ́yìn wá là ó. borí yín o Shehu Mustapha ẹ ṣé mo rí ẹ̀yin náà lórí ètò bàbá mi Ismail Odúrìndé wọ́n ní kò kọ̀nẹ́ẹ̀tì ẹ tún yẹ ojú rẹ̀ wò dáadáa o torí pé ó ń bẹ ní títàn ẹ tún gbìyànjú ẹ lẹ́ẹ̀kan sí ẹ tún bá wa gbìyànjú ẹ sí kò sí tí ó ṣe ẹ bá fẹ́ pò wọlé lórí WhatsApp wa. Hello, ẹ mà kálẹ́ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. Hello, ẹ ti wà lójú òpó. Hello. Hello, ẹ kálẹ́ o. Hello, ẹ kálẹ́ máa o. Ẹ ti wọlé sójú òpó. Ẹ kálẹ́ máa o. Ẹ lẹ́ bàbá mi Ismaila láti Italy ẹ ṣeun ẹ kálẹ́ sà. Bẹ́ẹ̀ni máa lẹ́mọ̀ ẹ pé tó wà. Ẹ kú dédé àsìkò yìí bàbá mi ẹ kú ilẹ̀ yìí o. Yes, akíyà Èkìtì náà ẹ pé tó ẹ pọ̀ tó rọ o. Àwọn náà kí yẹn bá ń fi Èkìtì dáhùn lóhùn o. Àwọn tí Italy nù o. Àwọn ìwà ń gbé Èkìtì náà lò. Ẹ ara sa o. Ẹ pẹ̀lẹ́ pẹ́ tó tó ọlọ́wọ́ wá pẹ̀lú yín o. Àmì o iṣẹ́ o sà. Ọlọ́run ẹ̀ gba ìwà yín jẹ́ wà. Àmì lórúkọ Jésù. Ẹ pẹ̀lẹ́ wà. Ẹ̀yin náà máa kéré kó wálé o lágbára Ọlọ́run. Àmì ẹ ṣé gan ẹ ṣé wà. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ní o. Ẹ ṣe àwò bàbá mi lọ́dọ̀ tí inú ojú tẹ bá fi wò ó. Tó ṣẹlẹ̀ ni pé tó bá ṣe bébè ṣe tó bá jẹ́ pé mi ò ní bẹ́ẹ̀ nìyẹn ṣe mọ́ rárá àtọ̀ because ẹni tí ó rí ilé tó ń dùn ìlara ni bí nǹkan tí ìyá Èkìtì sọ lẹ́ẹ̀kan kò sí nǹkan míì tó wà ń bẹ̀ kò ṣe pé bóyá ẹni tí ìlara ni ìlara ló wà yẹn ìlara ni so ẹni tó rí tọmọ làkejì tó ń dá tínú ẹ̀ dùn definitely gbódọjọ́ alẹ́ títí ẹ̀ náà padà máa bàjẹ́ ni but bó ṣe wá wà yẹn ẹni téèyàn máa ń jìnnà sí ni kò ń ṣẹni tí ó lè súnmọ́ mọ́ rárá àtọ̀ kó dẹ́ ṣèjà ni ó fi jìnnà sí ọpọlọ náà ló máa lò tó jẹ́ pé ní yóò fi jìnnà sí yóò dẹ̀ jẹ́ kó ní rẹ́kọ̀d
wọn ò ní ti ọ̀rọ̀ yẹn ti kúrò lọ́rọ̀ òkú òru bọ́n ṣe wà yẹn because tó bá gbé ìgbésẹ̀ tó gbé yẹn tó ti rí pé ó ti já sí pàbó tó bá rí pé ó fẹ́ di bí olójú tí ó tún ti gbèsè mi irú bó ṣe wà yẹn ká kí o bóyá wọ́n ní bí àwọn èèyàn kan tí wọ́n lè tí ó jẹ́ bí rẹ́kọ̀dù pé nǹkan tó gbúdọ̀ ṣe wá o tọ́lọ́ ti gbìyànjú ọlọ́ ti jù ọ lọ tí a bóyá wọ́n ní baálé ilé kan ní àbí ọkọ ẹ̀ gan ni àbáwọn kan tí wọ́n sá lè mọ̀ sí tí wọ́n jẹ́ bí witness tí ò ní jẹ́ pé ní yóò jẹ́ òkú òru láàrin ìyàwó ti bí àti àtọkọ ẹ̀ àti òun ẹ ti understand mi bẹ́ẹ̀ yẹn so tí ó fi lè dé tí àwọn àti ó jẹ́ witness tí ó sọ pé nǹkan tó gbúdọ̀ ṣe wá o because àwọn ò lérò burúkú sí ẹ because ẹni yẹn ẹ tó lè pààyàn ni wọ́n ṣe ẹni tẹ́yàn máa ń ẹ̀ṣọ́ ohun tẹ́mi rí láàrin yẹn kí wọ́n dènà sí kálẹ̀ kọ́kọ́ lọ tó ọlọ́dẹ bá wọn tó ọlọ́dẹ dání everybody wa lágbára ọmọ. àmì ọlọ́wọ́n ọba. ó jẹ́ báàrin yẹn ṣe jẹ́ mà. ẹ ṣeun bàbá mi Ismaila ẹ bá ń kí àwọn èèyàn wa ní Italy lọ́hùn-ún o. ẹ ṣe ẹkú ọgbọ́n. bẹ́ẹ̀ni yẹsùn ẹ ṣe gẹwà. ẹ ṣe gan sa. ẹ ṣeun ó dàbọ̀ náà. ó dàbọ̀ sa. tó ọ̀rọ̀ náà rèé ọ̀nà lẹ ti gbọ́ lẹ́nu wọn pé wọ́n lẹ́ni téèyàn ń rìn jìnnà sí tó jẹ́ wípé wọ́n ní wọ́n tún wá sí pé wọ́n tún wẹ́lẹ́rì tí wọ́n fi kọ́ lọ́rùn pé gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ yìí wọ́n ní wọ́n lọ wá ẹnìkan tẹ́ pé wọ́n lọ sọ wípé a fi ẹbí méjèèjì kọ́ ọlọ́run o nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n àbí kí ni dáyìn rí sí bá tó fẹsẹ̀ ọlọ́pàá tó pé. ọ̀rọ̀ ni àwọn ọ̀nkú mi láti Italy sọ yẹn nǹkan tẹ́mi kàn rí lórí yẹn ni wípé òtítọ́ ni tó sọ o nìyẹn nínú ara nìyẹn wọ́n tún fẹ́ kí àwọn dádì wa láti ìta ló yẹn kọ́ bá wò ó àti gbogbo àwọn tó ń wò wá tí ò bá jẹ́ agbára Ọlọ́run ọmọbìnrin yẹn ibi tó lọ yẹn báwo ló ṣe jẹ́ pé àwọn yẹn wá lọ jẹ́ ẹni mímọ́ pásítọ̀ yẹn Ọlọ́run tó máa tú àṣírí ẹ̀ Ọlọ́run á máa ran ènìyàn lọ́wọ́ nígbà tí kò sí agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ Ọlọ́run tó ràn wọ́n lọ́wọ́ nígbà ìpọ́njú tiwọn nìyẹn ó jẹ́ kí ẹ mọ̀ kí ó fẹ́ lọ bá tiwọn jẹ́ lọ́wọ́ ẹbí wọn tó bá jẹ́ pé ọwọ́ ọ̀dọ̀ ọ̀tá wọn ló gbé lọ ni ìbá wà successful torí pé ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn tó gbé lọ ọ̀dọ̀ ẹbí wọn ló gbé lọ Ọlọ́run ló darí ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni ló jẹ́ kó lọ ṣe sí ọ̀dọ̀ ṣé pásítọ̀ yẹn nìkan ló wà láyé ni kò lè jẹ́ pásítọ̀ yẹn nìkan ló mọ̀ ṣùgbọ́n Ọlọ́run tó fẹ́ tú àṣírí ẹ̀ òun ló jẹ́ kó lọ sí ọ̀dọ̀ ẹbí wọn gangan ìyẹn wá ní pé mo rò pé ìyẹn máa sọ fún pé kí ló fẹ́ ṣe yẹn fún wa ní dádì máa ń ṣe o tẹ́ ẹ̀ bá dé bá mi ṣe máa lọ sọ́dọ̀ ẹlòmíì yẹn ní wà lọ sọ́dọ̀ ìyẹn yìí sọ pé ókè ẹ̀dọ́gbọ́n báyìí ìgbà tó fẹ́ máa la tẹ̀mí lọ mo rò pé òun ẹni yẹn náà sọ pé ókè ẹ wá tó lé wà ń bẹ̀ òun lòun fi parọ́ méṣù ẹ̀gbọ́n kí ni ti fẹ́ lè ju agbára bẹ́ẹ̀ ni òtítọ́ ni bí àwọn dádì wa ṣe sọ ẹni tí ènìyàn yẹra fún ni ṣùgbọ́n tá a bá tún fẹ́ tọ́ sọ́nà torí ẹ̀mí kan ló ń gbénú ẹ̀ tó fi ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn a ní sá fún tán bẹ́ẹ̀ ni a ní sá fún akọ̀mọ́ bẹ́ẹ̀ ni lérò ti tèmi èmi ìbá ní pé ká má sá fún ẹ̀mí kan ló ń gbénú ẹ̀ ẹ̀mí yẹn lèèyàn máa bẹ̀bẹ̀ òtútù ẹ̀yin ará London yìí ẹ má bínú ìrètí tó yẹ kẹ́yìn náà àwọn náà fara kó nǹkan díẹ̀ o ó yẹ kẹ́yìn má gbóná dẹ̀rọ̀ kẹ́yìn ti má gbóná dẹ̀rọ̀ dání láti Èkìtì òtútù àwọn ará London yìí lágbára ṣùgbọ́n lórúkọ Jésù ó bá wa lára mu nǹkan tá à ń sọ ni wípé ẹ má jẹ́ ká tanra wa tó bá sá fún tí ẹlòmíì bá tún gbérú ìgbésẹ̀ yẹn ní ọ̀nà míì ńkọ́ ọgbọ́n lèèyàn fi ń to ilé ayé ó lè má jọra wọn. ìyá mi Mr. Becky wọ́n ní Bible say forgive your enemy and even pray for them. wọ́n ní but be mindful of your ways with them. wọ́n ní the pastor applied wisdom ní o. bẹ́ẹ̀ni ìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ náà làwọn náà ti tẹ àtẹ̀jíṣẹ́. bẹ́ẹ̀ni èèyàn ò ní sá fún ibo èèyàn tún lè fi ọ̀rọ̀ Ọlọ́run gan bọ́ ẹ̀mí kan ló ń gbénú ẹ̀ ẹ̀mí yẹn ni èèyàn máa gbàdúrà fún pé kó kúrò yẹn á dẹ̀ tún fi ọ̀rọ̀ Ọlọ́run lọ because n tó ṣe ń bẹ̀ yẹn ó lè jẹ́ ìwà kan lọmọbìnrin yẹn ń wò tọkọ ẹ fi ń gba tiẹ̀ tó jẹ́ pé òun ò ní ìwà yẹn ló yẹ kó òun kọ́ tí ò kọ́ tó jẹ́ pé àdí dandan tí ilé yẹn bá bàjẹ́ gbọ́n tá a máa ṣe náà ni pé a máa dáríjì tá a bá dẹ̀ dáríjì á dẹ̀ tún fi àdúrà ràn lọ́wọ́ a kàn lè má jẹ́ kó mọ gbogbo ọ̀nà wa mọ́ ṣùgbọ́n àní fi irú ènìyàn bẹ́yẹn sílẹ̀ àní filẹ̀ ẹ̀yin náà ẹ sọ sí. tó ẹgbẹ́ ẹ̀yin èèyàn mi ọ̀dà àlẹ́ tún ti gbọ́ ìwọ́n ní báwọn náà tún ṣe tún rò ó pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ èèyàn ní filẹ̀ kéèyàn tó máa gbàdúrà fún a ní bíbélì kéèyàn máa gbàdúrà fún ọ̀tá rẹ̀ náà. kéèyàn gbàdúrà fọ́tá èèyàn náà. tó
ọlọ́run ọba mi ẹgbẹ́ ẹ̀yin èèyàn mi nílé tó ojú òpó wa ó sì ń bẹ ní ṣíṣí o aago 9 ló ti kù ṣẹ́jú méjì báyìí n ò rákòókò mú mọ́ ẹ̀yin tá a bá sì rí bí ìpè kan sí tá a bá fẹ́ tí ìpè kan bá wọlé a lè gbà sí àwọn èèyàn ti fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lóríṣiríṣi àmọ́ bàbá sì rí ìpè kan tàbára ẹni tó fẹ́ pè wọlé kó lórí pé àbọ̀ sí abala àṣà wa tó kẹ́yìn lórí ètò láàrin ìṣẹ́jú 10 péré náà láàfi sáré tukọ̀ abala àṣà wa yìí ká sáré wò náà láàrin ìṣẹ́jú kan méjì bí àtàbára ẹni tí ó pè wọlé tá a bá sì ríyàn ká tẹ̀síwájú lábala àṣà wa tó mò ń bọ̀ náà. Fáṣọlá mo bàbá ọkàn máa fà wá sírìn lọ ni làánú ọba máa ṣe mùkẹ́mùkẹ́ lábàámọ́ mo tẹ̀lé ọ lọ lẹ́yìn àwọn sọ wípé ọjọ́ ti ń lọ àárọ̀ àkókò àròjọ musolókùn abala àṣà wa òun náà rèé abala tó kẹ́yìn lórí ètò yìí abala àṣà àti ṣe nílẹ̀ Yorùbá abala àṣà wa níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa àṣà ìṣe wa níbi tá a ti máa ń gbé àṣà wa lárugẹ tá a ti máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan àlùmọ́ọ́nì tá a ní nílẹ̀ Yorùbá níbi tí a ti máa ń kọ́ra wa níṣe ìwà ọmọlúàbí tá a ti máa ń kọ́ṣe nípa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ti máa ń sọ látẹ̀yìnwá wípé àṣà Yorùbá àṣà tó dáa ni àṣà tó dùn tí gbọ́ngbọ́n kan sínú ẹ̀ ni ẹ rí àwọn aláwọ̀ funfun náà rèé gbogbo wọn náà ni wọ́n ń ṣe sádàkátà fún àṣà wa táwọn gan tún wá láti wá kó àṣà wa yìí táwọn náà wá mọ̀ nípa rẹ̀ torí ìdí èyí àwa tá a jọmọ Yorùbá gangan fúnra wa tó jẹ́ pé àwa la làṣà àwa la ní nǹkan wa tó jẹ́ káwa náà fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ká fi gbé báyìí púpọ̀ nínú àwọn ọmọ wa tí wọ́n ń bẹ ní òkè òkun ni wọ́n ti sọ àṣà nù tí wọ́n sì ti gbàgbé ìṣe wa nílé àmọ́ Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tó sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ẹ má jà fọwọ́ òsì júwèé lé bàbá wa ẹ já máa gbé àṣà wa ẹ já máa gbé lárugẹ níbikíbi tí a bá wà láàrin àwùjọ ni ẹ̀ẹ́rẹ́ lòmíì ní bus stop báyìí bí ó ṣe wa gọ̀m̀bọ́ níbi táwọn bàbá mi ẹ mọ̀ kí pé ẹ̀ka àsánsà map of Nigeria sì ń bẹ lójú rẹ̀ yóò tún mọ̀ ṣe ẹ̀lọ́ àì nílùú òyìnbó tó sì jẹ́ wípé ń tá a fi dá wọn mọ̀ ń bẹ lẹ́ẹ̀kẹ́ wọn kí ló dé àṣà wa ni ẹ má jẹ́ àgbè tì sẹ́gbẹ̀ẹ́ kan ẹ má jẹ́ ojú ó tì wá débẹ̀ àṣà Yorùbá dùn ẹ já kó àwọn ọmọ wa bí wọ́n ti ń kíni bí wọ́n ti ṣe bí wọ́n ti hùwà láwùjọ ìsọ̀rọ̀ sí ni lára àṣà Yorùbá lára rẹ̀ náà ni ìmọ́tótó wà ẹ̀rí pé bàtà wà níléèwé bá ṣe na èékánná wa rèé lórí láìn bọ́ọ̀ bá ti gé èékánná rẹ̀ báyìí rúlà làwọn tíṣà wọn mọ kán mọ́ lẹ́yìn ọwọ́ báyìí lára àwọn àṣà wa náà ni ìmọ́tótó wà ìkíra ẹni lára àwọn àṣà wa ni Yorùbá ní àwọn ìgbà àti àkókò àsìkò tá a mọ́ kíra ẹni bá a ti kíni láàárọ̀ yàtọ̀ sí bá a ti kíni lọ́sàn-án bá a ti kíni lọ́sàn-án yàtọ̀ bá a ti kíni níyàlẹ̀ta bá a ti wá kíni lálẹ́ láwọlé sùn bá a bá ń jẹun Yorùbá gbogbo ẹ̀ náà ní lẹ́sẹẹsẹ bá a ṣe kíni ara àwọn àṣà wa náà ló wà ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ níbi ìmúra ni ìṣaralóge ni ayé ìjọ àwọn ìyá wa wọ́n kun làálì ni wọ́n tọ́ láàlì tí wọ́n tọ́ ọwọ́ osùn báyìí wọ́n kun sí gbogbo ìgbásẹ̀ wọn ni àmọ́ páyé ti lajú pé mélòó èèyàn ló lè ṣe mọ́ bẹ́ẹ̀ bá bímọ ní kékeré láyé ìjọ àwọn ìyá wa wọ́n bá bí tán báyìí wọ́n mú tí ìró báyìí ni wọ́n lè sí lójú wọn náà mọ́ jójú ọmọ bẹ́ẹ̀ kẹ́kẹ́ ojú ọmọ mọ̀ ríran dáadáa gbogbo wáyé náà ni wọ́n ṣe fún nígbà tá a wà kékeré lára àwọn nǹkan tá a ní nìkan àlùmọ́ọ́nì tá a ní nínú àṣà wa àmáyé ti lajú nìsín mélòó là ń mú ṣe mọ́ torí pé a ti fọwọ́rọ́ àṣà wa ti sẹ́yìn àṣà Yorùbá àṣà tó dùn ni ẹ já káwọn ọmọ wa ní èdè Yorùbá torí òní kọ́ torí ọ̀la ni torí pé ó ṣeé ṣe káwà níbì kan àwọn tí mọ̀ sọ Yorùbá kódà wọ́n ti fẹ́ gbọ́bẹ lẹ́lòmíì lọ́rùn nígbà ọmọ ọ̀bà gbọ́ wá kí n pa ọ́ ẹ dákun bó ni ó ṣe gbọ́ pé wọ́n ti ẹ̀fẹ́ ṣèyá àwọn níbi àbí bàbá àwọn torí ìdí èyí já káwọn ọmọ wa láṣà wa àṣà Yorùbá àṣà tó dùn ni káàkiri náà la ní
báwa ṣe jẹ́ Yorùbá Ìgbò náà ní tiwọn Haúsá ní tiwọn ìyá mi Èkìtì tán jókòó yìí náà rèé báwa ti ń ṣe nìbàdàn lọ́dọ̀ tíá ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn àṣà míì wà lọ́dọ̀ tiwọn náà bí wọ́n ṣe ń ṣe ní àwọn Èkìtì tó ti jẹ́ wípé gbogbo ẹ̀ náà ni àwọn náà bá wa yànnàná ẹ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tó èmi ò dánu dúró báyìí ìyá Èkìtì náà gbà á wọ́n bá mi sọ nípa àṣà kí làṣà Yorùbá gan jẹ́ bó ló ṣe yẹ ká ṣe fọwọ́ mú àṣà Yorùbá àti pé àṣà wa yìí ìjọ yẹ ká fọwọ́ rọ́ tì sẹ́yìn pàápàá ẹ̀yin tí ẹ wá láti Èkìtì kí ni àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan àṣà tó jẹ́ wípé ní Èkìtì tó jẹ́ pé ẹ mọ̀ pé àtayébálẹ̀ eléyìí ti wà láti tìkọ́ ṣe àbá lọ́wọ́ àwọn ìyá wa ni tó sì jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ àṣà lọ́dọ̀ yín náà ni ẹ bá ń sọ fáwọn aráyé ẹ jábà ń wo àwọn aráalé kí ẹ bá tún ṣàlàyé fún wọn bí àṣà ni ẹ ṣiṣẹ́. ṣe ìyá Ìbàdàn gbogbo ẹ̀yin tẹ́ wà nílé mo kí yín nǹkan tí mo kàn lè sọ nípa àṣà ni wípé àṣà jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé ó dára ní orílẹ̀-èdè wa àṣà gan a máa fún ènìyàn níyì ní àwùjọ bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn kan tó máa ń pè wọ́n ní wọ́n máa tún sọ pé èèyàn ọmọ àtijọ́ gọ́sí wọ́n rí àṣà lára ẹ̀ tábájí ní òwúrọ̀ nísìnyí ìgbà tí ẹ mọ̀ pé irú àwọn ará London sí náà lè dé wọ́n ní mọ́mí good morning orí ìdúró ní ó dúró sí lẹ́kìtì tá a bá fẹ́ kí àwọn màmá wa láàárọ̀ kùtùkùtù a máa forókún méjèèjì kúnlẹ̀ ni àwọn àṣà ẹni irú Èkó ń sìn nígbà táwa dẹ́kọ̀ ẹlòmíì tó jẹ́ pé ó gba 5 years gan lọ́wọ́ wa orúkọ náà ń pè lọ́dọ̀ wa nínú àṣà wa téèyàn bá ti lè gba ìbáàjọsù 6 ló gbà lọ́wọ́ rẹ̀ ó ti di sísítà ẹ̀ nìyẹn. ó gbọ́dọ̀ fàǹtí kó orúkọ rẹ̀. ó gbọ́dọ̀ fi àǹtí kó orúkọ ẹ̀ ni kì í ṣe pé kíní tẹnu fífọ́ so àṣà náà láàrin inú ilé láàrin tọkọtìyàwó àṣà gan máa ń jẹ́ kí ìgbéyàwó gan kó gùn máa ń jẹ́ kí ìgbéyàwó kó dùn nígbà tó jí láàárọ̀ kùtùkùtù tó fi kúnlẹ̀ gbé tó sá ọkọ ẹ̀ lóríkì láàárọ̀ ọmọ lágbájá kìnìkan ó dẹ̀ bá ṣá lórí kìnìún wa kàn tún kúnlẹ̀ láàárọ̀ lágbájá ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o ọlọ́run á dúró tì ọ́ adé orí mi ilé rẹ ò ní bàjẹ́ ayọ̀ rẹ ò ní bàjẹ́ àwọn àṣà oríkìnú láàárọ̀ tó jí láàárọ̀ kùtùkùtù mo wo obìnrin kan ní orí Facebook obìnrin yẹn ṣe birthday ọkọ ẹ̀ ń la omi lójú báyìí nǹkan táwọn èèyàn ń expect lọ́dún ẹ̀ òun kọ́ ló mú láàárín gbogbo àwọn èèyàn ló bá dorókún délẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí kí ọkọ ẹ̀ wo ìfẹ́ ẹ ni tí ò bá jẹ́ pé nípa tiẹ̀ òun ò ní lè ṣe àṣà ni wọ́n ti kọ́ ó dẹ̀ gbayì lọ́jọ́ ọmọkùnrin omi ń bọ́ lójú ẹ̀ ni lọ́jọ́ ẹ̀ pé èmi nìyá àṣà jẹ́ ohun ìkan iyì ẹ wo irun tá à ń ṣe lónìí náà tá a bá sọ nípa àṣà ọkùnrin mi á ní pé mo fẹ́ kó di lọ́lọ́wọ́ ni di irun yẹn lọ́lọ́wọ́ and tó bá dẹ̀ di tán the beauty will come out so àwọn àṣà àwọn àṣà Yorùbá ó jẹ́ nǹkan tó lágbára gan àṣà Yorùbá ó jẹ́ nǹkan tó lágbára gan so àṣà èmi ìbá ní pé màá rọ̀ wá àwọn ọmọ wa ẹ jẹ́ kó mọ̀ nípa àṣà ọmọ mi tó bá rí bàbá ìyá ẹ̀ tó fẹ́ wọlé á ní daddy good morning níbi tó ó gbọ́ Yorùbá o kì í ṣe pé kò gbọ́ Yorùbá bọ̀ akọ́ ti ba àṣà jẹ́ mọ́ wa lọ́wọ́ àmọ̀jù ti ba àṣà jẹ́ mọ́ wa lọ́wọ́ àṣà ó jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ máa pọ́nlé ẹ wo oúnjẹ tá à ń ṣe yìí náà kọrí ti ba gbogbo nǹkan jẹ́ irú ẹ wo ojú tó ń dùn yàn yín lásán irú lásán tí ènìyàn bá yí ní ọ̀dọ̀ wa lẹ́kìtì ó ń pè irú àti díńjà tó máa lọ papọ̀ báyìí tó máa fi sí ọbẹ̀ yẹn wọ́n máa ta sánsán máa dùn ní wọ́n aṣa òde òní wọ́n á kó magí sí wọ́n á kó orú sí wọ́n á kó díńjà sí gbogbo àwa wọ́n ẹ pé gbàtà wà lẹ́kìtì bá ti lọ sóko tá bá ti lọ já àwọn ó pe ata kan ní ata àjọsí tá bá ti mú tá bá ti lọ báyìí tá bá ti da irú tó máa tó ilé la máa dá sí la máa tó bá sè lọ́bẹ̀ báyìí tó máa dùn dáadáa àṣà gan àìtẹ̀lé àṣà ó jẹ́ káwọn èèyàn gbó nǹkan Greek là ń jẹ ṣóyè yín àwọn àfọ̀gùngbìn là ń jẹ tẹ bá dé ìlú òkè báyìí ẹni tó máa gbin ẹ̀fọ́ tó máa jáde yorùbá tẹpẹ máa ẹmẹ kàn dá sórí iná ni ẹ̀fọ́ yẹn rẹ ní jẹ́ kó omi kó pọ̀ ju omi gbígbóná ẹ kàn máa fi ṣànù ni lẹ bá dá sí ni ò bá ní jiná ẹ dàrú wa ẹ ṣe àwọn nǹkan tó yẹ kó máa ṣe ara lóore gan à ń jẹ mọ́ àti kà sí pé kò sí àwọn ingredient kankan síbẹ̀ kò sí
bàbá tí ìró tá a bá ti rí ẹ wo nígbà tí mo ń bọ̀ sí mọ̀ tí mo ń bọ̀ lọ́nà tí mo ń bọ̀ ní ìpínlẹ̀ rédíò obìnrin kan nàìjíríà ni nàìjà ni bó ṣe rí wa tá a bọ̀ tó rí gèlè orí mi báyìí ó ti rí pé nàìjà leléyìí ó ti rí mi plane tó kíní tó yẹ ká wọ̀ train tó yẹ ká wọ̀ èyí tó yẹ ká wọ̀ la fẹ́ lọ wọ̀ ló ṣe pè wá padà ní pé ó yẹ ká béèrè lọ́wọ́ mi ó ti rí wa pé ó ti rí àṣà yẹn lára pé ìlú àti Yorùbá leléyìí àṣà because ìgèlè wíwé sórí irú ẹlòmíì sí àwọ̀rú àti Yorùbá akànforí ilẹ̀ ni kò sì tí ì pé kò ì pé àṣà yẹn ò tí ì pé èmi ò lè jáde sí n bá jáde pẹ̀lú pèlé mi ni máa jáde àṣà ó máa ń jẹ́ kéèyàn níyì mo wọnú mọ́tò ní the first time ọjọ́ tí mo kọ́kọ́ wá sí tí òyìnbó kan rí báyìí ní London ó ní tó wò mí báyìí inú ẹ̀ dùn ó wò mí dáadáa inú ẹ̀ dùn orí bí mo ṣe dress ọdún náà kì í ṣe pa gbogbo náà lèèyàn máa ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí àṣà kó kúrò ní ọ̀rọ̀ ayé wa ìgbà mi ta bá wà nínú ilé ẹ jẹ́ ká túra alẹ̀ pẹ̀lú ọkọ wa ẹ jẹ́ ká tú ara alẹ̀ fún ọkọ wa ẹ jẹ́ kí ọkọ wa rí àṣà yẹn lára wa àwọn ọmọ náà ká pè wọ́n ká kọ́ wọn ní àwọn ẹ̀kọ́ gẹ́gẹ́ bí a ṣe lè máa ṣe nínú ilé so àṣà mo èmi rò pé àṣà ẹ wo kí lórúkọ ẹ wo ní orílẹ̀-èdè wa lónìí nítorí pé ayọ̀ tí àṣà yẹn kúrò ní gbogbo nǹkan ṣe ń bàjẹ́ ẹ wo ayé bàbá tó ń pè ní àwò yẹn bàbá Awólọ́wọ̀ yẹn ẹ wo ayé ìgbà bàbá yẹn ayé oníka méjì ń gbà yẹn gbogbo nǹkan ò rí báyìí bọ̀ nísìnyí nǹkan ti bàjẹ́ a ti gbàgbé àṣà gbogbo nǹkan tó yẹ ká ṣe nínú òtítọ́ náà ni àṣà wà òtítọ́ bẹ́ẹ̀ ni ọ̀nà fi sọ pé òtítọ́ ní gbórílẹ̀ èdè o ká fìmọ̀jọ kan ká gbógo ilẹ̀ yìí ga a ti sọ gbogbo àwọn àṣà Yorùbá kò yẹ kó Yorùbá máa pààyàn kò yẹ kí Yorùbá máa parọ́ kò yẹ kí Yorùbá máa jalè gbogbo àwọn àṣà dáadáa wọ̀nyí tó yẹ ká pọ́nlé nínú ilé àti níbi iṣẹ́ àti ní gbogbo ọ̀nà wa ipò tá a bá wà l'Amẹ́ríkà kò ní ká má kọ́ àwọn aláṣà ọmọ mi ò mọ bẹ́ẹ̀ sè ó wà ní London kò mọ bẹ́ẹ̀ sè kò mọ oúnjẹ ṣe ara àtọ́jú ilé náà sì ni ó wà nínú àṣà wa àti kékeré ni iná ní ìmọ̀lẹ́ tí kọ́ mọ̀lẹ́ lásọ̀ bẹ́ẹ̀ ni àti kékeré ni màmá wa ti kọ́ wa so mo rọ̀ wá ẹ má jẹ́ kí àṣà kó fi wá sílẹ̀ àṣà náà ni pé ẹ wo orú àwọn ọmọ mi ń sìn ẹ wo orí ibùgàn ń sìn àwọn tó pera wọn lójúṣe Ọlọ́run náà níta ń sìn wọn ti tìtì ayé bọ̀ kò sí àṣà mọ́ àwọ̀ skirt tí ẹ pé téèyàn bá jókòó nínú mọ́tò báyìí gbogbo ara gbogbo nǹkan tí ó yẹ kéèyàn gbé pamọ́ fọ́pọ̀ ẹ̀ lé gbogbo ẹ̀ ló máa gbé síta àti ṣọ àṣà nù kì í ṣe pé ẹlòmíà ní ṣé kò ń wọṣọ bí aṣọ bàbá sùwé ni kò má ta pèsè kò wọ́n wá dì ní kò wọ́n wá dì ní wọ́n àṣà ò sọ fún ayé pé ká fi gbogbo ara wa lẹ̀ ọdún òní ayé ìgbà kan ara wọn kan tí ẹ pé kíní ọyàn báyìí náà ń fi ń po wọ́n rà fi oṣù kété mọ́ ọ̀gá ìyá ni bẹ́ẹ̀ ni nígbà yẹn bọ̀ àṣà eléyìí àṣà tó lè fún èèyàn níyì àṣà tó lè jẹ́ kí ènìyàn kó ní kí ló kéèyàn lápọ̀nlé tí ó fi èèyàn lápọ̀nlé àti bẹ́ẹ̀ ni àti yìí ó fi Ọlọ́run bẹ àwọn àṣà wà ẹ worú kíní gbogbo wa náà sí ìgbà míì àwọn ọkùnrin tiẹ̀ wọ́n ti bú àwọn obìnrin sí wọ́n dá oní pákéjì ìdáwọ́ pákéjì ni ìbáàbá tí ìkórun èbó rà tí ìkó sórí ètò tí ì sí àti ìlọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tábà tiẹ̀ kó sórí ẹ jẹ́ kí àṣà yẹn máa wá kàn forí ẹ lẹ́gbà míì wàá kàn dì ló bá dì sí mẹ́fà ló bá wọlé ọkọ̀ akọ́ni wáò á kàn rí ẹni. bí mo ti ń bẹ ní ìsìn kọ̀lẹ́ṣẹ̀ ní ọ̀rá mi lórí ìbí ọ̀rá dì lóní mẹ́fà ó fẹ́ gbóúnjẹ fọ́kọ ẹ nígbà míì ló bá dúró kún méjèèjì lílẹ̀ tó bá mu ló bá gbóúnjẹ ń dání mo rí màmá kan màmá yẹn òjíṣẹ́ Ọlọ́run ni kó tó di pé ìyá yẹn kú wọ́n ní tó bá fẹ́ gbóúnjẹ fún ọkọ ẹ̀ nínú ilé báyìí wọ́n ní ọwọ́ ẹ̀ báyìí lọ́kọ ẹ̀ ti máa jẹ oúnjẹ yẹn tán orí ìkúnlẹ̀ dẹ̀ ló máa wà. bí ò jẹ́ tán ìyá ò ní dìde àṣà ni mo dẹ̀ tún rí òjíṣẹ́ Ọlọ́run kan náà wúmà yẹn tó bá fẹ́ kí ọkọ ẹ̀ láàárín igba ènìyàn orí ìkúnlẹ̀ ló ti máa kún ọkọ ẹ̀. Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni àṣà náà làwọn yẹn ṣì ń pọ́nlé bàbá lè ṣe é àwọn àṣà kan bẹ́ẹ̀ nísìnyí náà mo rí ọkùnrin tí wọ́n pè ìyàwó ẹ̀ kún ní má embarrass mi. ó ti jẹ́ ó mọ̀ pé òun ò fẹ́ nu. ó ti jẹ́ kó mọ̀ pé òun ò fẹ́ á nínú òun ò fẹ́ kó embarrass o ó ti jẹ́ kó mọ̀ pé òun ò fẹ́ nìyẹn so àwọn àṣà wa ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa tá a bá fi kọ́ àwọn ọmọ wa àwọn ọmọ wa á pera wọn wálé gbogbo nǹkan tí ó dàbẹ̀ ni pé ó wà lókè yẹn tó ń wà lójú wọn yẹn àṣà máa mú wọn wá sí ojú iṣẹ́ gangan gbogbo ẹ̀yin tẹ́ wà lé lórúkọ Jésù Kristi a ò ní dààmú lórí ayé àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní àṣà
ọmọ mi gan kò lè sọ Yorùbá mọ́ rárá nítorí kí ni kò sí àṣà kankan mọ́ ṣọ́ọ̀ṣì wa lọ́jọ́ kan. àìṣàṣàmọ́ náà ni òjò sì tìjú mọ́. bẹ́ẹ̀ ni kò sáṣàmọ́ kò wá sí tìjú mọ́ lọ dáhùn lọ ní tìjú mọ́. bẹ́ẹ̀ ni ìgbà tá à ń pọ́n ṣàlẹ́ náà wọn pé wọn gbọ́dọ̀ rí mi gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni. kódà àṣà ọ̀hún táwọn mi ò ní kò jẹ́ kó lóyún mi gan òní kò jẹ́ kó lóyún mi gan ó ní tìjú mọ́ ẹ̀rọ lóyún mi tó jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ bá bèrè agboolé ibi tí wọ́n ti bí ẹ̀ẹ́dì torí pé ó ti wà nílùú òyìnbó ó lè wá wọ ṣòkòtò kínkínní tí ó jù báyìí lọ yá àgbé gbogbo okùn bí kùn ṣe rí bọ́ọ̀lù nígbà náà ní oṣù tó bọ́ta àwọn ará mọ́ ẹ̀wù kan tí òdòkè tí òdẹ́lẹ̀ yóò máa ná oyún àwa máa wà wájú tí ò sì bá ṣà wa mu àìnítìjú náà ló bá wa débẹ̀. kíní tó fi ń gbọ́mọ yẹn náà ń kọ́ pọmọ gbáyà yẹn á wá gbé ọmọ ọrùn ọmọ wá ṣe báyìí ọrùn á bẹ̀rẹ̀ sí ń ru ọmọ. torí àṣà láṣà tá à ń kọ́. àṣà láṣà là ń kọ́ so mo rọ̀ wá ẹ jẹ́ ká padà sínú àṣà ní pé ká má ṣe tìgbàlódé bẹ̀tẹ̀ ẹ má jẹ́ kí àṣà kó kúrò nínú ọ̀rọ̀ wa Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmì Ọlọ́run ọba tó ó náà ni ẹ ti gbọ́ Ìyá Èkìtì àwọn náà tún ti bá wa nà níbẹ̀ àmọ́ kí n tó lọ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta lára ìtàn wa ẹ jẹ́ n sáré mú díẹ̀ gbọ́ kí n sáré mú díẹ̀ sí wa létí kó lórí pé a mọ̀ lọ fún ètò tòní ká mọ̀ lọ lórí ètò fún tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìwé wa tá à ń kà ọdún àyàkọ́ orí kẹwàá náà la wà yìí tí a pè ní omi tuntun ti rú ó náà ni àkọlé ìtàn wa tá à ń bá bọ̀ orí kẹwàá òun náà la wà yìí ní òwúrọ̀ ọjọ́ kejì Rọ́láyọ̀ ṣe iṣẹ́ ilé bí ìṣe rẹ̀ ó fún gbogbo ẹbí ní ẹ̀kọ́ pípò mu pẹ̀lú mọ́ínmọ́ín lẹ́yìn tí ìyá rẹ̀ ti jẹun tán Rọ́láyọ̀ béèrè àlàáfíà rẹ̀ ara mi ti yá dáradára mo láyọ̀ láti sọ fún ọ pé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbálẹ̀ ní ilé ẹ̀kọ́ girama yàtọ̀ sí búrẹ́dì títà fún àwọn ọmọ ilé ìwé ẹ sì rò pé agbára yín gbé pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run kò ní sí àbúrú èmi nìkan kúkú kọ́ ni ó ń gba ilẹ̀ náà mo mọ̀ pé àwọn obìnrin mẹ́rin ní agbálẹ̀ inú ọgbà iléèwé náà kí n tó kúrò níbẹ̀ á tilẹ̀ di 6 báyìí nígbà tí ọ̀gá iléèwé tuntun ti dé iṣẹ́ tún ti rọrùn ẹ ti ní ọ̀gá tuntun ní ilé ẹ̀kọ́ girama kí ni orúkọ rẹ̀ arábìnrin ọmọ ló ní ayé onírèkẹ́rùn ni wọ́n ń pè é obìnrin ni ọ̀dọ́mọbìnrin ni o ọmọ mi kódà kò lè jù mí lọ lọ́jọ́ orí onírèkẹ́rùn ṣé ọmọ agbègbè wa yìí ni àwọn ènìyàn sọ wípé agbègbè wa yìí ló lọ́kọ sí ọmọ olóbàdó ní ìlú ọ̀dúnkún ni wọ́n pe ọkọ rẹ̀ àjẹ́ pé ayé ti dáadé nílùú ààyè gbẹ̀gẹ́ nìwọ̀n Rọ́láyọ̀ ti ọwọ́ bọ̀ báàgì rẹ̀ ó mú 100 náírà tí ó pọ́n ní bébà jáde ó ná sí ìyá rẹ̀ ẹ gba owó yìí mo bá yín mú wá ni kí ẹ lè fi tọ́jú ara yín àti àwọn àbúrò mi méjèèjì ìyá rẹ̀ dá ọ̀rọ̀ mọ́ lẹ́nu.